Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Ìkónilẹ́nu ọpọlọ pé tó bá ti gba Jésù lólúwa tó lùgbàlà ẹ gbogbo nǹkan máa dáa wà ẹ ò ní lọ sí ọ̀run àpáàdì kò sí nǹkan tó ń pè lọ́run àpáàdì nínú ìṣẹ̀ṣe wa àjùlé ìkin là ń lọ. Mo ti sọ fún yín mo ní tẹ́ bá ti mú méje kẹ́ mú mẹ́sàn-án kẹ́ rú papọ̀ gbogbo ẹ̀yà ara wa yìí odù 16 ni wọ́n fi ṣe ẹ̀yìn ojú wa yìí àti ìkin Ifá lọ́mù púpì ní nǹkan tó fi ń ríran Ifá wa la fi ń ríran so ẹ̀yìn ojú dúdú wa yìí ò ní ìkin Ifá wa. Àjùlé ìkin òun là ń lọ ní ìwà ọ̀run níbi tí àjàlọ́run wà. Mo sọ fún yín pé Elédùmarè ni olú ìwà ọ̀run Ọbàtálá ni olú ìwà ayé òun náà ṣe ń pè wá ní ọmọ tí olú ìwà bí àwa ni choosing generation àwa ni àkọ́dá Elédùmarè. Bẹ́ẹ̀ ni àwa ni ènìyàn á ti wà more than 450,000 years more than 450,000 years. Ẹ lọ gbàgbé ìgbà wo ni Jésù dé archaeological evidence ọ̀pẹ ní fáòkèta sí àwọn òyìnbó gbé machine wa wọ́n wá wò ó ti lò more than 17,500 years. Ìgbàlẹ̀ ayé ní àjàṣe ilé ó ti di world heritage báyìí o 450,000 years táwọn bàbá wa ti ń gún wá síbẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé Ádámù àti Éfà wá ní 6,000 years wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé Jésù wá ní 2,000 years wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé Ànábì wá wọ́n wá ń pè mí ní ọmọ Ádámù àti Éfà báwo ni mo ṣe di ọmọ Ádámù àti Éfà. Ẹ tún ọ̀rọ̀ yìí sọ kó lè yé wa dáadáa. Mo ní pé àwọn abáńlá wa ẹ lọ sí ìgbàlẹ̀ ayé ẹ lọ Google ayé ti lu jára ẹ lọ tọ́ lọ sí ìgbàlẹ̀ ayé ní àjàṣe ilé ẹ lọ pẹ́ fẹ́ wo ìgbàlẹ̀ ayé àwọn òyìnbó ti fi máṣíìnì wò ó ti wà 450,000 years táwọn abáńlá wa ti ń gún wá síbẹ̀. Ọ̀pẹ ní Ifá Ọ̀rúnmìlà ó ti wà 70,500 years plus. Wọ́n tún discover egungun òkú kan bíi 11,000 àbí 13,000 egungun òkú kan ní inside Ondo State ó wà ń bẹ̀. Okay, Bible history Adam àti Éfà is 6,000 years. Ẹ yá ẹ bá mi máa yọ síra ẹjọ́ báwo ni so ọmọ àkọ́dá Elédùmarè là wá Ọbàtálá ni àkọ́dá Elédùmarè ọmọ Ọbàtálá ni gbogbo apáta ó ti yé yín nísìnyí báyìí. Bẹ́ẹ̀ ni Ọbàtálá ni àkọ́dá Elédùmarè ó ti yé yín nísìnyí báyìí. Ṣé rí Ọ̀rúnmìlà òun ni Elédùmarè tẹ̀ òun ni ó tẹ̀ ní odù Elédùmarè ló tẹ Ọ̀rúnmìlà lódù Ọ̀rúnmìlà ló tẹ gbogbo àwọn irúnmọlẹ̀ tó kù ní odù bọ̀ Ọ̀rúnmìlà kan ló dàgbà jù nínú gbogbo wọn ṣùgbọ́n òun ni Elédùmarè gbé ọgbọ́n ayé lé lọ́wọ́ òun ni ẹlẹ́rìí ìpín tó jẹ́ wípé wà ń bẹ̀ nígbà tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yẹn tí Elédùmarè ń ṣe nítorí Elédùmarè ní àwọn ìránṣẹ́ mo fẹ́ kó yé wa wípé Elédùmarè ò kì í ṣe òrìṣà o Elédùmarè ló ga jù gbogbo òrìṣà lọ. Mo ní Elédùmarè olórúkọ ẹgbàágbèje ni Elédùmarè lọ́ba àjíkí Elédùmarè lọ́ba àjígẹ̀ ọ̀gẹ̀gẹ̀ àgbáyégún ọ̀gbàgbà ńlá tí mi gbó kìjikìji ẹkùn ọkọ̀ àṣekè àtìrí kọ́kọ́ má ti kà lẹ́yìn adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn asòtítọ́ ọba tó tóbi àró gbàmúgbàmù jìgìjìgì òrànmọ́ níṣẹ́ fàyà tí Elédùmarè ó ní 14,000 names ẹgbàágbèje. Okay, ànábì Allah ó ní 99 yá àlá ò yá kínní kan ẹjọ́ tó lọ́lọ́run fẹ́ b'Elédùmarè sọ̀rọ̀ ọ̀dọ̀ tí màá ti yín jọ ń gbọ́n máa ṣẹ̀ lọ́ máa kọ́ kéwú kí tó máa b'Elédùmarè mi sọ̀rọ̀ àwọn tó ti wà ní 450,000 years àti wọ́n tó ṣe wá ń bọ̀ tó ti pé 2,000 years ẹjọ́ ta ni màá máa tẹ̀lé. Ló ti wà tipẹ́tipẹ́ ni. Àtàwọn àbáwọn tẹ̀mí wọn oògùn tẹ́ pé kúyà ni àwọn ọmọ tó tẹ̀lé wọn kú ìwọ tó bá ebi ìtẹ́fẹ́ kúkú yà so mi ìfẹ́ láyé ìsìn ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ti kú dànù tó ti ṣe gbọ́ ẹ̀. Mo ní pé Ògún ni òrán mọ níṣẹ́ fàyà tí Ògún ṣèbọn ṣayẹta kájí pé ayé ìgbàta ṣe mú ti tògún lónìí àwọn kan ò lè wá jọba lórí ilẹ̀ wa ṣá ṣùgbọ́n láyé òde òní nísìnyí báyìí dókítà là ń lọ ìjọ fún yín láàyè láti lo ayẹta ìjẹ́ ìrun tẹ́ ẹ kí ìjọ fún yín láàyè láti lo ayẹta nítorí ìdí èyí wọ́n kàn ń pa àwọn èèyàn lápalàyà nítorí pé ikú ìyá náà lọ́ máa kú bí kán bẹ́ orí wọn bí kán bẹ́ orí Pọ́ọ̀lù ní Mátídàn ni wọ́n máa fira wọn fún ikú ẹjọ́ kí ni túmọ̀ ẹ̀ ókè wọ́n ní pé lẹ́tà tí Pọ́ọ̀lù kọ sí àwọn Kọ́ríńtì ṣé mo jẹ́ ara Kọ́ríńtì ni. Lẹ́tà tí Pọ́ọ̀lù kọ sáwọn ará Kọ́ríńtì. Ará Gálátíà kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn. Fada Fílípì ṣé agbolé wa ni èwo ní ti wá pẹ̀lú ọ̀ràn. Wọ́n kọ sí títù náà. Èwo ní ti wá pẹ̀lú gbogbo yẹn kí ló kàn wá pẹ̀lú wọn. tó wọ́n ti pọ̀ ọ̀rọ̀ apáàdé pé tó bá ti gba Jésù àárẹ̀ sí ní jẹ̀yà a máa lọ sórí òkè nǹkan táwọn ìjọba wọn máa ń ṣe ètò ìwòsàn ọ̀fẹ́ wọ́n fún wọn ní oúnjẹ ìwọ tó bá kàwé nílùú òyìnbó tó bá ti níṣẹ́ wọn ní òye tó wọ́n máa fún ẹ orí òkè làwọn ti fẹ́ lọ gba títí wa dájúdájú gan ilẹ̀ wa yìí gangan ní ọ̀run àpáàdì náà. ẹ sọ̀rọ̀ kan nìkan nípa orí òkè lílọ.
ẹ ní àwọn kankan wà lórí òkè ní máa mú kádùúrà ọgbà ẹ ṣàlàyé kíní yẹn. mo ní pé àwọn irúnmọlẹ̀ wa nígbà tó ń rọ̀ wá àwọn orí òkè ni wọ́n rọ̀ sí. Ẹ máa dárúkọ àwọn orí òkè tó wà: òkè Tasẹ̀, òkè Ọlọ́ta, òkè Èrìwò tó ń sọ yẹn ṣé àwọn baba ńlá wọn lónìí, ṣé Israel ló wá? Wọ́n ti lọ sórí òkè Israel kan lọ máa wúre. Aṣálẹ̀ ni ìlú ti àwọn Mẹ́kà yẹn, aṣálẹ̀ níbẹ̀. Desert, aṣálẹ̀ wọ́n fi lọ ń wúre fún wa. Ibi tẹ́ pẹ̀lú sọ kò sódò ní Saudi, kò sódò ń bẹ̀. Ẹ lè ju kóró àgbàdo kan síbẹ̀ yẹn kó má wù títí bóyá ọ̀sẹ̀ méjì. Ókè wọn wá fi desert aṣálẹ̀ wọ́n fi ń wúre fún wa. A máa sì wọ́n kú nítorí pé agbára wọn sọnù. Àṣẹ bẹ̀ wọn sọnù, àwa ti sọ àṣẹ ilé wa nù, a ti sọ gbọ̀ǹkan wa nù, a ti sọ pé àkínṣe ọmọ kìíní mọ́. Mo sọ fún yín lọ́dọ̀ mo nípa àwọn àtàjọ ọmọ Ògún lónìí, àwa ló yẹ ká máa ta mọ́tò, àwa ló yẹ ká máa ṣèbọn, ká máa ṣe AK-47. Ẹni tó bá jẹ́ ọmọ Ògún lónìí yìí, ìwọ tí ìyá àti bàbá ẹ̀ ti ṣe gìtàrí, mo sọ ẹ̀là ọmọ Òyígí yẹn mo sọ fún yín pé ìgboro ọ̀run ni, ó ti yẹ yín nísìnyí báyìí. Ẹ̀là ọmọ Òyígí, ìyá ẹ̀ Òyígí aṣẹ́gìtà ni, ẹ̀là wa jẹ́ agbẹ́gilére. Àwa lónìí tí àbá ti yá wa ti ṣe gìtàrí tán ti ta, àwa ló yẹ ká ní sọ́ọ̀mìlì ńlá lónìí, a máa gba àwọn èèyàn síṣẹ́. Sọ́ọ̀mìlì ńlá lónìí wọ́n tó wá mọ̀ pé àbá ti yá ti ṣe gìtàrí kọ́ lọ́ dáfà sí pé fẹ́ máa ta igi tó bá ti níta, wàá ní sọ́ọ̀mìlì ni. Bọ̀dì a máa sátẹ̀lé orí òkè káàkiri, orí òkè àwọn abáláwa ló ní orí òkè yẹn, nítorí pé ibẹ̀ ni àwọn irúnmọlẹ̀ rọ̀ sí, agbára wà lórí òkè wa, àwọn àpáta wa. Ṣé ilẹ̀ wọn ló wà ní? Ṣé òyìnbó ṣe mírèkù ni? Ṣùgbọ́n àwọn ẹ̀gùn òrìṣà, àwọn òrìṣà ara wa, òun ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fi máa ń ṣẹlẹ̀. Nígbà tí wọ́n sọ pé mímọ́ lolúwa o, èmi sọ pé àwọn alálẹ̀ wọ́n ń kígbe mímọ́, àwọn ọ̀run wọ́n ń kígbe ẹgbàágbèje ìràwọ̀. Àwọn wo ni àgbààgbà mẹ́rìndínlógún? Àgbààgbà mẹ́rìndínlógún, èjì ogbè, ọ̀yẹ̀kú méjì, ìwòrì méjì, òdì méjì, àgbààgbà mẹ́rin àkọ́kọ́ nìyẹn. Ìrọ̀sùn méjì, ọ̀wọ́nrí méjì, ọ̀bàrà méjì, ọ̀kànràn méjì, àwọn àgbààgbà mẹ́rin èkejì nìyẹn. Ògúndá méjì, ọ̀sá méjì, ìká méjì, òtúrúpọ̀n méjì, àwọn àgbààgbà mẹ́rin kẹta nìyẹn. Òtúrá méjì, ìrẹtẹ̀ méjì, ọ̀sẹ̀ méjì, òfún, èèpà, odò, àwọn àgbààgbà tó ń di ilé ayé mú nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ rí ilé ayé ẹ̀ ṣe, àwọn àgbààgbà mẹ́rìndínlógún téèyàn. Ẹ má kọ kíní sí mi lápò, ẹ má da yín kíní kan. Ṣé ẹ rí gbogbo àwọn kí ló dé tí ọmọ bàbá òṣèlú lọ fẹ́ àwọn ìyá tó gbọ̀jà méjì yẹn tó fi lọ fọmọ Jamaica? Kí ló wá ṣẹlẹ̀? Kí ló tẹ̀yìn jáde? Ọmọ Jamaica, ọmọ ọkùnrin. Ọmọ bàbá ọkùnrin ni ọmọ wọn, Jeremiah. Ọmọ Jamaica ló lọ fẹ́. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ gan tán ní kẹ̀yìn tẹ̀lé àwọn ẹgbẹ́ ọ̀tẹ̀lé. Àwọn gan-an ó ti jájó wọn ni, àwọn náà wọ́n ti máa sọ nígbà yẹn. Wọ́n ní nǹkan tó máa sọ fún wa ní balẹ̀ fúngbà yẹn, wọ́n ní ọba dé ibì kan, wọ́n yẹ kí ṣọ́ọ̀ṣì síbẹ̀ o, ejò kan wá jáde o. Bí ejò yẹn ṣe gbá sí orí bàbá báyìí, wọ́n sọ pé in the mighty name of Jesus every knee shall bow. Ejò yẹn kàn gbẹ ni. Èmi náà kàn fẹ́ practice ẹ̀rẹ́dẹ́ kan báyìí, èmi náà wà á rẹ́jọ máa ní in the mighty name of Jesus virgin ni mímì mọ́kùnrin. Tí kìíní àwọn tí bọ́dà àtọ́bí sí bọ́dà ẹ̀fọ́ ìbẹ̀rù wà o, ó ti yé nísìn. Àwọn àtọ́bí sí bọ́dà ẹ̀fọ́ yẹn máa ń já, àkí fẹ́ ṣèṣekúṣe, ẹ̀rù máa ń bà wá, ti yé yín. Ìgbà yẹn wọ́n á ní pé kí n lo power of virginity mi in the mighty name of Jesus ẹ̀rí ní sábà tí èjò lè fi. Ọdún pẹ̀lẹ́ àgán sí. Wọ́n tí èèyàn bá dé ọ̀dọ̀ wájú Fúlàní tó bá sọ pé in the mighty name of Jesus Fúlàní tó bá gbà láyọ̀kùbà lórí ti lọ. Bàbá láyẹ̀ngi lórí. A jẹ́ wípé kò sí kankan tẹ́jẹ̀ Jésù kankan fẹ́ ṣe ní ọmọ. Ẹ̀jẹ̀ Jésù ò lè fèsì, àní Jésù ò lè fèsì Ògún. Ọ̀dà ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ, ó wá tú mi sílẹ̀, ẹ̀jẹ̀ Jésù ní Kálífárì, ó wá tú mi sílẹ̀, ẹ túmọ̀ rẹ̀. Láti ìgbà tí ẹ̀jẹ̀ Jésù ní Kálífárì kò wá tú wọn sílẹ̀. Mi ò mọ ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ tí mi mọ pa ẹ̀. Mi ò mọ Báíbù mọ́, ó ti kúrò lọ́pọlọ mi. Mi preach Bible now. Kí ni ẹ̀jẹ̀ Jésù, kí ni ìtumọ̀, kí ló fẹ́ wá ṣe nínú ayé mi, kí ló tún yàn sílẹ̀? Àwọn tó ń pariwo pé kán máa tú wọn sílẹ̀, àwọn tálákà, àwọn ló máa lọ sórí òkè. Àwọn tálákà ló máa lọ sórí òkè. Tó máa lọ àwọn jí òun, àwọn tó ní orí òkè lónìí àwọn tó ní orí òkè lónìí, orí òkè wọn tí ì fẹ́. Ẹ jẹ́ kí ó di ọdún 5 sí gbogbo àwọn tó ní orí òkè nísìnyí tá ti ọkọ̀ ń gbọ́ngbà yẹn, táwọn èèyàn máa ń jẹ ìyà lọ. Àwọn tó jọ bẹ̀rẹ̀ orí òkè yẹn, ṣé wọ́n kárì wọn àlọ́ǹgì? Ṣé tó máa fẹ́ orí òkè yẹn, ṣé tí gbogbo ìgbádùn tó ń gbà báyìí tí wọ́n fáwọn yẹn bẹ̀? Ẹ láwọn ìyá tẹ́ pé wọ́n ti pẹ̀lú wọn pé àdádì orí òkè lónìí, ìgbà yẹn dádì ò tí ì ní bàtà méjì, ìgbà yẹn dádì bóyá kò tí ì ní máṣíìnì gan. Àwọn ìyá lágbájá yá orí òkè tó jọ ṣe tó dókè ti búùmù lónìí jẹ́ wọ́n tún rántí wọn mọ́. Ẹ ká kúrò ńbẹ̀.
mo ní pé ogun kí lórúkọ ogun wo ni mo pè fún yín lọ́jọ́ yẹn ogun aláyànlé òun ní Catholic Church, Anglican Church, Methodist Church, CAC Church tó ń gbé sí ìlú wa African Church. Ẹni pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ àwọn ló máa sọ ọmọ lórúkọ àwọn ló máa ṣe wedding fọmọ tí ìyá bá kú àwọn ló máa sin òkú burial ground nìkan lè máa rí tán ṣe St. John burial ground ilẹ̀ sìnkú nìkan náà jẹ yín wọ́n dẹ̀ lè máa rẹ̀ mìtì fáwọn òyìnbó náà kí ni ìtumọ̀ ẹ̀ tó máa rí pé bóyá pé ẹ̀ níyì o bàbá ẹ̀ lówó bóyá bí èèyàn ńlá kan wọ́n á ní pé kán sin bàbá ẹ̀ sí ṣọ́ọ̀ṣì tó má ti fẹ́ sí ṣọ́ọ̀ṣì lójú ọmọ rẹ̀ bàbá ẹ̀ lómi mọ́ ṣọ́ọ̀ṣì ẹjọ́ ìfẹ́ ṣèrántí bàbá yín wọ́n ti rẹ́ bàbá yín mọ́ ṣọ́ọ̀ṣì ǹjẹ́ ẹ lè tọ́ka ojú olórí bàbá àti ìyá yín èmi lè tọ́ka ojú olórí bàbá àti ìyá ti tèmi nísìnyí báyìí wọ́n ti gba àṣà wa lọ́wọ́ wa wọ́n gba èdè ẹnu wa débi wípé ọmọ káàrọ̀ àjíire á ní assalamu alaikum bá ti fẹ́ wọlé èèyàn wallahi tallahi súnmọ́ billahi wọ́n ti gba èdè wa wọ́n ti gbà lọ́wọ́ wa wọ́n tún ṣe kí ni wọ́n tún gba ìmúra wa lọ́wọ́ wa ẹ wo ọmọ onílé ọlọ́nà ọmọ aládé ẹ lọ wo ìyàwó ọmọ bàbá Saudi Arabia ẹni tó jẹ́ president Saudi Arabia ẹ kàn lọ Google ìyàwó ẹ prince Saudi Arabia ẹ lọ Google ìyàwó ẹ fẹ́ pé kẹ́ ẹ wo ẹyẹn tẹ̀ lọ Google ẹ títí wọn wá daṣọ borí aṣọ dúdú borí wọ́n ti gba dressing wa wọ́n ti gbà lọ́wọ́ wa àwọn tí bọ́dẹ̀ fún wa gbọ̀já méjì ẹni tó fún àyìn tó yẹ kí àwọn èèyàn rí ẹwà ẹ̀ ń ta ẹgbọ̀já méjì wọ́n gbọ̀já àyà méjì ó ti yé yín sí báyìí wọ́n gba èdè wa wọ́n gba kíní wa wọ́n tún wá gba orúkọ. nísìnyí báyìí ẹ ń jẹ́ aláwòdé báyìí orúkọ tó fún yín ní orúkọ ìpìlẹ̀ yín Kọ́láwọlé nígbà tí wọ́n bá fẹ́ ṣe baptisi fún yín àwọn àjẹ Benedict ibi táwọn míì tún wá gọ̀dé aláwòdé yẹn ká ní pé ẹ̀yin náà ká ní pé ti gbà kíní mo sọ fún yín pé brọ́dà mi kan Jésù ti mẹ́yìn ni wọ́n ń jẹ́ báyìí nísìnyí báyìí ẹlòmíì ò lè dá ẹlòmíì báyìí kò mọ orúkọ bàbá tó bí bàbá ẹ̀ orúkọ ti bàbá tó bí bàbá ti tèmi Ròyìn o Jémi Lucy Jémi Ṣẹ̀yẹ Ìpínláyé Adébáyọ̀ Afẹ́ àwọn Èkìtì wọn kì í sọ orúkọ wọn nù bọ́dọ̀ bá ti baptisi yín wọ́n sọ yín ní Samuel wọ́n sọ yín ní James orúkọ sọ́ni mo orúkọ ilé orúkọ agboolé ẹ̀ ló ń jẹ́ orúkọ inú Báíbù orúkọ ilẹ̀ Saudi Arabia Mohammed Yusuf Raji orúkọ grandpa yín Yusuf orúkọ bàbá yín Raji Mohammed ẹ ti sọ Ifáṣínà Ògúnlànà ẹ ti sọnù tó bá di ọjọ́ iwájú àwọn Fúlàní wọn máa claim agboolé yín pé ṣèbí Mohammed Yusuf Raji ló ń jẹ́ àwọn làwọn ní ṣé wọ́n ti claim pàtì Ìlọrin báyìí ṣé wọ́n ti claim bẹ̀ so wọ́n ti gba orúkọ wa lọ́wọ́ wa ẹ ká lè máa ṣàwárí àwọn orúkọ wa o kó tó sọnù tán kó tó sọnù tán. ó kó bá wa nínú ìṣẹ̀ṣe ṣùgbọ́n ń ṣe báyìí tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àtàwọn àfáà ọmọ wọn náà ti ń lo ìkẹfà ọmọ wọn náà ti ń lo ìrọ̀kẹfà. bẹ́ẹ̀ wọ́n ti lo ìdè fá. báwo dáadáa lórí àwọn àbòkí ti pọ̀ mí ẹ̀ náà ti ń tà. ẹ nà bèbí ti ṣẹ́jú bàbá mi. bèbí ti ṣẹ́jú ó túmọ̀ sí báwa. bèbí ṣe báyìí tẹ́lẹ̀ ló ti ṣẹ́jú báyìí. àwọn àbòkí gan ti mọ̀ pé ìṣẹ̀ṣe ń bẹ. kò sẹ́ni bọ̀dì tí ò ní ṣẹ̀ṣẹ̀ àwọn àbòkí gan níṣẹ̀kejì ti wọn ibi tí orí wọ̀ ti pé àwa ọmọ káàrọ̀ àjíire wọ́n kó àwọn abáwa ní ẹrú ojúkorojú wọ́n kó àwa ní ẹrú ọpọlọ àwọn tó kó the first ship náà wá fi kó àwọn ẹrú Jesus náà kọ sára ship yẹn àwọn tó kó wa lẹ́rú àwọn tó tún wá fún wa ní bíbélì wọ́n kó àwọn abáwa lẹ́rú ojúkorojú wọ́n wá kó àwọn ọmọ ní ẹrú ọpọlọ mo ti sọ tán Àjàyí Crowther fún yín nǹkan tó fa ọ̀dàlẹ̀ wà nínú ìran wa àwọn baba ńlá wa kan ló ta àwa fóyìnbó ń gbà yẹn ṣé wọ́n rí pé àwọn baba ńlá wa tó pọ́n. ìṣẹ̀ṣe yàtọ̀ ilé kọ̀ọ̀kan ló sì ní ìṣẹ̀ṣe tiẹ̀ ní ìlú Oríta o ní ìlú Aláfíà mo ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ́ ká jọ kí wọ́n wẹ́rẹ́ lórúkọ tá à ń pè wọ ọ̀fun Ṣògídí lórúkọ tá à ń pè wọ ẹ̀dọ̀ Asànmápìyè lórúkọ tá à ń pè wọ ẹ̀mí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóríta mẹ́ta pẹ̀rẹ́ wọ́n bá àwọn ìyá mi Òṣòròǹgà apanimọ̀ àgún olókìkí òru ajẹ́dẹ̀yàn mọ́ bì ẹyẹ ológo tí ṣe tí lójú omi bíbọ́ dúdú kìjikìji arúmọ̀léwé ìtàkùn kìjikìji arúmọ̀tàgùn Ọlálọ́mí lórúkọ tá à ń pa àwọn òkú mọ́ òní bí. Aláòdé ayé mọ̀ ọ́ Aláòdé ayé mọ̀ ọ́ ọmọ sówó ọmọ sọmọ ọmọ ṣàìgbálẹ̀ ọ̀rọ̀ gbogbo bí tó wá ti dàbí pé ọwọ́ mọ́tò ní òní fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ tọ́ mọ́tò mi ń ọ̀tọ́ ẹni bá tọ́ka lọ ká sọ
ọkọ ọmọ sọ̀tá yín ni ọkọ ọmọ sọ̀tá yín ni wọ́n ní mọ́tọ́ mi ń ọ̀tọ̀ mọ́tọ́ mi ń ọ̀tọ̀ mọ́tọ́ mi ń ọ̀tọ̀ mọ́tọ́ mi ń ọ̀tọ̀ ń tọ́ yèrèpè ní yèrèpè gbọ́ọ̀lù yèpè ayé ọmọ gbọ̀lọ̀tà yín. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Irin wẹ́rẹ́wẹ́rẹ́ balẹ̀ odògún òjé gidigba balẹ̀ odòṣà ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ balẹ̀ odòṣun adé afúnlàjì ọ̀pẹ èdè fọlọ́rẹ̀ mórí balẹ̀ lọ́gbà owó forí balẹ̀ kí o gbó ìlàjì ọ̀pẹ mo forí mi balẹ̀ ẹ̀làmúyè bọ́ọ̀rú ẹ̀làmúyè bọ́ọ̀yè ẹ̀làmúyè bọ́ ṣíṣẹ́ ogbó atọ́ asúre ìwòrìwò fún ọ̀sán yìí mo yá gbé òṣà ńlá mo yọ ọ̀gá ará igbó múso ṣàngó kábíyèsí ọbalúwayé kábíyèsí báyọ̀rìn kábíyèsí ọ̀ṣun oore yèyé ọya èèpà ìgúnnumọdẹ ẹgbẹ́ orò èèpà ògúnyè. Mo kí gbogbo ẹ̀yin aráalé, mo kí Elédùmarè ọba àjígí ọ̀gẹ̀gẹ̀ àgbáyé gbọ̀ngbọ̀ngbọ̀n ńlá tí mi gbó kìjikìji ìbà Elédùmarè. Mo kí olúwo mi àrólé àwògbilé àràbà olúwawo Côte d'Ivoire. Mo wá tún kí gbogbo àwọn irọ́ bàtà mi tó kù. Mo kí bàbá mi Ifáṣẹ́gun Ògúndípẹ̀ Ifáṣeun láti gbàtà tí ń bẹ̀rẹ̀ ètò yìí ni wọ́n ti ń bá wa ń pín tí wọ́n dẹ̀ ń ṣe àwọn tí ẹ kàn ṣe lórí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa. Mo ní àwọn irọ́ bàtà nítorí pé bàtà tí kò bá sí irọ́ bàtà ò kì í dún. Àwọn wo ni irọ́ bàtà wa? Àwọn ìyá àti bàbá tàtàrà wọn jáde, àwọn tó ń ta wá nídìí kan síbi oríire. Mo tún kí bàbá mi Kọ́láwọlé Aláwọdé, mo ní ẹ ṣeun. Èèyàn máa ń fara sínú kù nígbà míì, ó máa ní àrà, ṣùgbọ́n èèyàn lè fara sínú kù, ṣùgbọ́n ẹni tó gbéyàn jáde tó fi ríran ríyàn, ẹ jẹ́ ká kí wọn. Mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí. Orúkọ tí tèmi ni Ìyánífá Afẹ́ Ifáfọlákẹ́mi. Gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún yín pé a ó máa sọ̀rọ̀ nípa àwọn òfin 7 tó solé ayé ró. Ẹ máa bá wa ká lọ. Àwọn òfin 7 tó solé ayé ró yìí ó ti wà more than 450,000 years. Àwọn ètò ìṣèlú tí àwọn abáńlá wa ṣe máa ń tò ìlú kó tó di pé àwọn tí wọ́n kó wa lẹ́rú kó tó di pọ́n wa kó wa lẹ́rú ni àwọn òfin yìí ti wà. Mo fẹ́ kó yé wa wípé òtò ìṣèlú ti bẹ̀rẹ̀ láti ìdílé. Kí ni à ń pè ní ìdílé? Bàbá, àwọn ìyàwó àti àwọn ọmọ. Ìdí tí wọ́n fi ń sọ pé àwọn ìyàwó ni wípé àwọn bàbá wa a ní àwọn iṣẹ́ ìdílé bí iṣẹ́ àyàn, bí iṣẹ́ aṣọ híhun, bí iṣẹ́ ọdẹ. Ṣùgbọ́n iṣẹ́ kan tó yẹ pé ó jẹ́ gbòógì tó yẹ pé gbogbo ilẹ̀ káàárọ̀ àjíire òun ni iṣẹ́ àgbẹ̀, pàápàá jùlọ àwọn àgbẹ̀ aládàá-ńlá, nítorí pé kán lè rí ẹni tó máa bá wọn dá oko ṣoko kí èrè oko lè pọ̀. Òun ló fà á, ó pẹ̀lú ìdí pàtàkì tí àwọn bàbá wa nígbà náà tó fi máa ń fẹ́yàwó ju ẹyọ kan lọ. Kì í ṣe pé torí pé dandan, ṣùgbọ́n torí pé kí ọmọ lè pọ̀ òun ni ní ìdílé. Ní ìdílé ló máa ń parapọ̀ tó máa ń di agbo ilé. Agbo ilé, àwọn tí à ń pè ní agbo ilé ni àwọn tí wọ́n jọ jẹ́ mọ̀lẹ́bí kan náà ní agbo ilé. Àwọn tẹ́ pé okùn kan ló so wọ́n pọ̀ tí a mọ̀ sí alájọbí. Mo ti sọ ní ọjọ́ pé àwọn òfin tó ti wà kí àwọn òyìnbó tó wá jẹ́ pé ó ti wà nínú Ifá. Nínú rẹ̀ ni Ifá ti sọ wípé èké ní pẹ̀rú, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀rẹ́, alájọbí nípa ìkan tó bá ṣe bí. Òun ló fà tó fi jẹ́ pé nínú ẹbí nígbà náà tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ẹbí, àwọn agboolé yẹn àti ní bí a ṣe ń tò, a ní ẹni tó jẹ́ bí baálé, ẹni tó jẹ́ pé òun ni ẹni tó dàgbà jù nínú agboolé yẹn tó jẹ́ ọkùnrin ni baálé. A ní ohun tí a pè ní ìyálé. Ìyálé yẹn ni ìyàwó tó kọ́kọ́ fẹ́ ní ìgbà náà, tí wọ́n kọ́kọ́ fẹ́ ní agboolé yẹn. Ní wọ́n dẹ̀ máa ń wà, wọ́n jọ máa ń kọ́lé papọ̀, wọ́n jọ máa ń ṣe nǹkan papọ̀. Nígbà náà gbogbo nǹkan ń lọ déédéé bó ṣe yẹ kó lọ. Àwọn òfin 7 tó so ayé ró, àṣà àti ìṣe tó so ìdílé pọ̀, bàbá, ìyá àti àwọn ìyàwó. Ẹlẹ́ẹ̀kejì ni àṣà àti ìṣe tó so mọ̀lẹ́bí kan náà pọ̀ tí à ń pè ní, tí okùn kan so wọ́n pọ̀ tí à ń pè ní alájọbí. Àwọn òfin yìí ní gbogbo orílẹ̀-èdè pátápátá àwa ní àkọ́kọ́ mú àwọn òfin yìí lò. Àwọn òfin yìí ni àwọn bàbá wa ti ń lò láti fi tò ìlú, tí ìlú ṣe ń tùbà tó dẹ̀ ń túṣẹ́. Nígbà tí àwọn òyìnbó wá kó wa lẹ́rú torí pé wọ́n kọ́ ìṣẹ̀ṣe wa ni.
lẹ́yìn tí wọ́n kó wa lẹ́rú ni wọ́n kọ́ àwọn ohun tí à ń ṣe. Òun ni àwọn wá pè títí wọn ní Noahide law. Àwọn India náà wọ́n ní títí wọn náà tó ṣe máa ń pè, ṣùgbọ́n ní títí wa ti wà, títí wa ni àkọ́kọ́. Gẹ́gẹ́ bí mo ti sọ, àkọ́kọ́ ni àṣà àti ìṣe tó so ìdílé pọ̀, bíi àwọn ìyá, bàbá, àṣà àti ìṣe tó so mọ̀lẹ́bí kan náà pọ̀. Ẹlẹ́kẹta ni àṣà àti ìṣe tó so àdúgbò pọ̀. Ẹlẹ́kẹrin ni àṣà àti ìṣe tó so ìlú pọ̀. Ẹlẹ́karùn-ún ni àṣà àti ìṣe tó so ẹ̀yà kan náà pọ̀ lágbàáyé, káàkiri gbogbo àgbáyé. Ẹlẹ́kẹfà ni òfin alálẹ̀. Ẹlẹ́keje ni àṣẹ tó so ilé ayé ró. Ẹ jẹ́ ká máa mú wọn ní ìkọ̀ọ̀kan. Àṣà àti ìṣe tí ó so ìdílé pọ̀, tá a máa sọ̀rọ̀ nípa bàbá, àwọn ìyàwó àti àwọn ọmọ. A ní ojúṣe ìyá sí ọmọ. Ojúṣe ìyá sí ọmọ, ìyá ló máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ ọmọlúwàbí. Ọkùnrin tó bá ti jí láàárọ̀, tó bá ti fẹ́ kíyàn, wàá dọ̀bálẹ̀ nílẹ̀ káàárọ̀ àjíire, wàá dọ̀bálẹ̀ tán. Ṣùgbọ́n ní ayé ìsìn àwọn ọmọ wa ti ń gbìgbàdo wọn àbí kán má lọlẹ̀ tán, àbí kán kí mọ bó ṣe ń kíyàn. Ṣùgbọ́n nígbà yẹn àwọn ìyá yẹn máa ń pè wọ́n jókòó, máa kọ́ wọn bí wọ́n ṣe ń dọ̀bálẹ̀, bọ́kùnrin ṣe ń dọ̀bálẹ̀, bóbìnrin ṣe máa ń dọ̀bálẹ̀ kíyàn, bí iṣẹ́ tóbìnrin lè ṣe nínú ilé. Àwọn bàbá náà máa kọ́ àwọn ọkùnrin pé nǹkan báyìí ló lè ṣe. A ní ojúṣe ìyá sí ọmọ, ojúṣe bàbá sí ọmọ àti ìyàwó ẹ̀. A dẹ̀ ní ojúṣe ọmọ sí àwọn òbí ẹ̀. Ṣùgbọ́n lóde òní a ti pàdánù ojúṣe wa, duty ọkọ sí ìyàwó a ti pàdánù ẹ̀. Ojúṣe ọmọ sí òbí a ti pàdánù nígbà tí bàbá gan ò ṣe ojúṣe tó yẹ kó ṣe fún ìyàwó. Nítorí ìdí èyí, ojúṣe wọ̀nyí ó ṣe pàtàkì gan. Òun la ti sọ pé àṣà àti ìṣe tó so ìdílé pọ̀. Ẹlẹ́kejì tí a sọ pé àṣà àti ìṣe tó so mọ̀lẹ́bí kan náà pọ̀. Níbí báyìí wọ́n jọ máa ń kọ́lé papọ̀ ní àwọn tó bá jẹ́ agboolé kan náà. A máa ti máa rí oríṣiríṣi agboolé, bíi ǹjẹ́ ẹ lè bá wa dárúkọ àwọn agboolé tí ó wà, bíi agboolé Òòṣà, agboolé Alágbà, agboolé, àwọn oríṣiríṣi agboolé tó oníkálukú ti wá. Àwọn àṣà àti ìṣe tó so mọ̀lẹ́bí pọ̀. A ní àbúrò bàbá, ẹ̀gbọ́n bàbá, wọ́n jọ máa ń ṣe nǹkan papọ̀, wọ́n máa ń ranra wọn lọ́wọ́. Tó bá kù díẹ̀ káàtó, wọ́n máa ń ranra wọn lọ́wọ́. Ṣùgbọ́n nísìnyí báyìí ilé ojú kan ni àwọn kan máa ń kọ́, tó jẹ́ pé èmi àti ìyàwó mi, àwọn àṣà tí ó wọlé tọ̀ wá wá nígbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun tán wá kó wa lẹ́rú. Eléyìí dẹ̀ ti bà àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa, pàápàá jùlọ ilẹ̀ káàárọ̀ àjíire. Nítorí pé mo sọ pé tí ìdílé tí ò bá ti dáa, ó máa affect agboolé. Tágboolé ò bá ti dáa, ó máa affect àdúgbò. Tádúgbò bá ti dáa, ó máa affect ìlú. Ẹlẹ́kẹta ni àṣà àti ìṣe tó so àdúgbò pọ̀. Fún àpẹẹrẹ ní àdúgbò tó máa rí pé bóyá pé gọ́tà kan ti dí, wọ́n máa dá àwọn géńdé jọ, wọ́n á lọ la gọ́tà. Wọ́n á la gọ́tà àdúgbò náà. Wọ́n máa ṣọdẹ òru, wọ́n máa kóra wọn jọ máa ṣọdẹ òru. Ìgbà yẹn kò sí àwọn ohun èlò tí wọ́n máa ń lò, àwọn ohun èlò tí Ògún fún wa. Nítorí pé Ògún ni òrọ́mọ níṣẹ́ fàyàtì. Nítorí pé Ògún ṣèbọn, ó ṣe ayẹta. Nígbà tí wọ́n fẹ́ ṣọ́ òde nígbà náà, àwọn géńdé yẹn wọ́n máa ṣọ́ òde pé bóyá pé àwọn kan wà ó tẹ́ pé bóyá pé wọ́n ti wọnú ìlú, wọ́n máa ṣọ́ òde, wọ́n máa lo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé, wọ́n máa fi ṣọ́ òde. Òní àṣà àti ìṣe tó so àdúgbò pọ̀. Bóyá wọ́n fẹ́ gbẹ́ odò, bóyá odò kan ti kún, wọ́n á kóra wọn jọ, wọ́n á jọ gbẹ́ odò náà. Àṣà àti ìṣe tó so ìlú pọ̀. Ẹ rí i pé mo sọ yí pé ìdílé, agboolé, ìdílé ló di agboolé, agboolé ló di àdúgbò, àdúgbò ló di ìlú. Àṣà àti ìṣe tó so ìlú pọ̀. Ìmíì ni àṣà àti ìṣe tó so ẹ̀yà káàárọ̀ àjíire pọ̀ káàkiri gbogbo àgbáyé. Fún àpẹẹrẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹni tó bá jẹ́ ọmọ káàárọ̀ òjíire, ẹ rí i pé èdè tí mò ń sọ ẹ̀ ń gbọ́. Ní láti lọ máa kọ́ èdè Lárúbáwá àbí kẹ́ lọ máa kọ́ èdè Jerusalem kẹ́ tó gbọ́rọ̀ tí mò ń sọ. Àṣà àti ìṣe tó so ẹ̀yà kan náà pọ̀ káàkiri gbogbo àgbáyé, bí ìlà kíkọ. Ibikíbi tá a bá wà lónìí, tá a bá rí ẹni tó kọlà káàárọ̀ àjíire, a máa sọ pé dájúdájú ọmọ káàárọ̀ àjíire lélẹ́yìí o. Bí ìmúra sí, bí a ṣe ń múra, ẹ rí pé wọ́n ti gba ìmúra wa lọ́wọ́ wa. Pàápàá jùlọ ẹ̀sìn àjèjì ti gba ìmúra wa. Báwọn ọmọ wa ṣe ń múra nísìnyí, wọn ò wọ ìró àti bùbá, wọn ò wọ aṣọ tó yẹ kí wọ́n wọ̀. Nítorí pé wọ́n ti kùnà àṣà àti ìṣe yìí tó so ẹ̀yà kan náà pọ̀. Ẹlẹ́kẹfà ni òfin alálẹ̀.
òfin alálẹ̀ nítorí pé mo ti sọ pé Ifá ni wọ́n fi tẹ gbogbo àwọn ìlú dó, ṣùgbọ́n lónìí ìjà ti ẹ̀rántí odù tó tiẹ̀ tẹ àwọn ìlú dó. Fún àpẹẹrẹ ní ìlú Ìwó, ọ̀bàrà òtúrá ni wọ́n fi tẹ ìlú Ìwó dó. Ó ní ọ̀bàrà túra díá fún wọn ní ìlú Ìwó. Ó ní nígbà tí ogun fẹ́ kó wọn ní ìlú Ìwó, ó ní ogun òjàjàjà kó wọn ní ìlú Ìwó rí. Ó ní olú Ìwó ti fi odò ọba ṣe àpáta. Ǹjẹ́ wọ́n tẹ̀lé ìlànà yẹn lónìí? Ó ló fi jẹ́ pé ogun ò lè wọ ìlú Ìwó. Ǹjẹ́ nísìnyí báyìí nílẹ̀ Káàárọ̀ Àjíire nísìnyí ṣe àrí ìlú tí àwọn Fúlàní ò ti wọ̀? Nítorí pé ohun kan tán tí òfin alálẹ̀ wọn ti tàpá sí òfin alálẹ̀. Àwọn ìbọn wọ́n ti ní kán kó ìbọn kúrò ńlẹ̀. Àwọn igi tẹ́ pé àwọn ọ̀rọ̀ igi tó máa ń ṣọ́ ìlú tó máa ń ṣọ́ igbó wọ́n ti gé gbogbo ẹ̀ dànù. Nítorí eléyìí ti fi ìyà jẹ wá. Ní ìlú kan ní òfin alálẹ̀ ní ìlú kan tó ń pè ní ìlú Ọ̀wọ̀, tẹ́ bá fẹ́ wọ inú ọjà ìlú yẹn ẹ gbọ́dọ̀ ṣí irun sílẹ̀. Tẹ́ bá fẹ́ wọnú ọjà ìlú yẹn ẹ máa fi nǹkan bo orí yín ni. Tẹ́ bá dẹ̀ tún fẹ́ lọ rajà nínú ìlú yẹn, èèyàn méjì ò gbọ́dọ̀ fa báàgì kan náà, bóyá kẹ́nìkan fà á ní apá ọ̀tún àbí kẹ́nìkan fà á ní apá òsì. Wọn kì í máa ń gba irú ẹ̀. Ó ti wà láti àtètèkọ́ṣe wọn, wọ́n dẹ̀ sì ń ṣe nísìnyí. Nítorí ìdí èyí àwọn òfin alálẹ̀ nìyẹn. Ìmíì nínú òfin alálẹ̀ ni wípé obìnrin ò gbọ́dọ̀ fojú bodù. Lára òfin alálẹ̀ ni obìnrin ò gbọ́dọ̀ fojú bodù. Tí ó tún tẹ̀lé ni pé àṣẹ Elédùmarè ẹlẹ́keje, àṣẹ Elédùmarè tí a mọ̀ sí law of nature. Kí ni law of nature? Àṣẹ Elédùmarè ni pé ká sùn àsìkò tó run bá ń kùn wá ká sùn. Ṣùgbọ́n lónìí báyìí ìṣọ́ òru ní àwọn ẹ̀sìn àjèjì a máa lọ sí ìṣọ́ òru. Ẹlòmíì ti lọ ìṣọ́ òru ti ní high blood pressure. Ẹlòmíì ti ní heart attack, ó ti ní stroke lórí ìṣọ́ òru. Àsìkò tó bá yẹ kéèyàn sùn àṣẹ Elédùmarè ni. Ìmíì ni pé a gbọ́dọ̀ yàgbẹ́. Tó bá ti di pé èèyàn ti lo ọ̀sẹ̀ kan kò rí ìgbẹ́ yà, nǹkan ti ń ṣe èèyàn nìyẹn. A bẹ̀rẹ̀ sí ní lo àwọn àgbo tó yẹ pé ẹni gbọ́dọ̀ yàgbẹ́ o. Tí èèyàn bá ti rí pé kò yàgbẹ́ mọ́, nǹkan ti ń ṣe èèyàn nìyẹn. Ìyẹn ni àṣẹ Elédùmarè ni. Àṣẹ Elédùmarè ni pé ká jẹun. Lónìí báyìí nísìnyí báyìí àwọn ẹ̀sìn tó ń gbé fún wa ń sìn, àwọn méjèèjì náà jọ máa ń gbàwẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún. Ẹlòmíín wà gẹ́gẹ́ bí mo ti sọ lọ́sẹ̀ tó kọjá nínú ìwòrì lọ́wọ́ ọ̀tún ọmọ òdì lọ́wọ́ òsì ìwòrì ìwòdí pé ojúmọ́ poko mi gbọ́ porogodo iyán ní gígún àjíǹjí mi gbọ́ wọ̀rọ̀ sísì ẹ̀fọ́ ní sísè. Adíá fún ìwòrì tí ń wo fa òdì, ìwòrì ò jẹ, ìwòrì ò mu, ìwòrì ó wá lè wo fa òdì lébi. Ẹni tó wá dá Ifá yìí fún gbogbo àti bá ti ń pa gbọ́dọ̀ máa jẹun. Mélòó lónìí tó yẹ pé ó ti lọ sínú ìjọ, ó ti gbàwẹ̀, ó ti lọ sórí òkè, ó ti gbàwẹ̀ tó yẹ pé nǹkan ẹyọ kan péré tó ń ṣe náà ni pé àwẹ̀ tó ń gbà a gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin yìí. Lára law of nature àwọn òfin alálẹ̀ eléyìí tó jẹ́ wípé wọ́n tún wá repackage ẹ̀ fún wa, wọ́n wá sọ di physics fún wa. Fún àpẹẹrẹ law of gravity. Nínú Ògúndá lọ́wọ́ ọ̀tún ọmọ Ìrosùn lọ́wọ́ òsì, ó sọ̀rọ̀ nípa Lálá àti ilẹ̀ ọ̀rẹ́ ni wọ́n. Nígbà tí ó pẹ́, Lálá sọ pé òun ò bá ilẹ̀ ṣe mọ́, pé ó fẹ́ lọ bá òkè. Bó ṣe lọ sí òkè nìyẹn, Lálá tó wá tún bẹ̀rẹ̀ sí ní jábọ́ sílẹ̀. Òun ni pé gbogbo nǹkan tá a bá ti jù sókè báyìí ó máa bọ́ sílẹ̀ ni. Òun ni law of nature. Òun náà repackage fún wa tán sọ di law of gravity, that whatever goes up comes down. Àwa gangan la ní, inú Ifá ló wà. Lára àwọn law of nature nìyẹn. Ìmíì ni wọ́n máa sọ pé ó ti sún mi kan ògiri, law of elasticity. Ó ti sún mi kan ògiri. Wọ́n kó wá sínú physics tán nípa ẹnìkan ló ṣe. Àwọn bá ńlá wa àwọn ló sọ̀rọ̀ nípa ẹ̀ nínú Ifá. Wọ́n máa sọ pé bóòní ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló máa baláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Òun ni law of relativity. Ó gbọ́dọ̀ máa gbé pọ̀nrí ẹ̀ kalẹ̀ ní gbogbo ìgbà kó máa wò ó pé òní yìí ń fẹ́ jáde o, báwo lòní ṣe máa rí o. Ìmíì ni academics law. Ojú oró ní lékè omi, òṣìbọ̀tà ní lékè odò. Only the density of ojú oró is flatter than water. Gbogbo àwọn nǹkan tó package fún wa nínú òkúta bá sọ mọ́ pẹ́ lọ́kẹ́ máa sọ mọ́ ni ó ní law of reciprocity. Gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń jẹ́ kó yé wa wípé ó ti wà nínú àṣà àti ìṣe àwa Káàárọ̀ Àjíire. Mo kí gbogbo lé. Lórí ìdí èyí mo ṣe fàṣìkò kí gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ àtẹ̀yin tẹ́ wà ní diaspora. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kí n máa kí yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà nílùú òyìnbó wọ́n ní kí n máa kí yín.
ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ bó ṣe lè pe orúkọ yín wọ́n wá ní ìyánífá 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 tẹ́ bá wò dáadáa ó béèrè kan lọ́jọ́ kan téèyàn jí ọmọ Ọlọ́run kó jẹ́ pásítọ̀ tó lè gbáfá. téèyàn bá jẹ́ pásítọ̀ tó bá fẹ́ gbáfá yẹ kó fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ kó kú lé gbogbo wọn kí làwọn nítorí pé ifá tó bá gbáfẹ́ lọ torí kò sí gbogbo kan tó ń gbé ní ṣọ́ọ̀ṣì wọ́n fi ń bú ìṣẹ̀ṣe ni tó máa sọ pé èṣù gbé o ṣé báwọn ti máa sọ pé èṣù gbé àbí kán máa kọrin lòdì sí ìṣẹ̀ṣe wa màmí water power powerless power wádìí sọ pé ó fẹ́ máa lo màmí water power yẹn láti máa jẹ́ kí ìjọ ẹ̀kún àwọn babaláwo gan kò yẹ kán máa ṣiṣẹ́ fún àwọn tó bá jẹ́ pásítọ̀ nítorí pé àwọn yẹn gangan àwọn ló tún kọjú ìjà sí wa nítorí pé nínú chọ́ọ̀chì èṣù náà máa ń bú nínú chọ́ọ̀chì àwọn irúnmọlẹ̀ wa náà máa ń bú pé gbogbo agbára kágbára tó wà nínú omi ọ̀dà sáwọn máa báǹdì agbára kágbára tó wà nínú omi tó wà nínú iná èyí tó wà nínú ilẹ̀ àwọn agbára tí ìwọ ti gbà tó ń lò ó yá iná ó máa jó wọn àwọn iná yẹn máa ń jó láti máa bí àwọn agbára yẹn nítorí ìdí èyí tó bá fẹ́ ṣe ọ̀ṣà òṣòkò kó ṣòṣòkò bá fẹ́ ṣe ọ̀ṣàkà kó ṣe ọ̀ṣàkà mo sọ fún yín pé ní Dubai Life náà bí mi sí mo ṣe interpreter nítorí ìdí èyí mo dẹ̀ wá wò pé ìgbésí ayé ẹni tí à ń tẹ̀lé nígbà náà 33 years ló lò nínú ayé gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ Martyrdom náà fi pa wọ́n bẹ́ẹ̀ ni Martyrdom St. Stephen wọ́n sọ lóko pa ni ìwọ tó bá ti mọ̀ pé ó fẹ́ tẹ̀lé àwọn àbá wa tó máa ń gbó tó máa ń tọ́ nígbà náà ló máa sọ pé ògbó àtọ́ àwọn àbá ńlá wọn máa ń dàgbà wọn máa ń dògbó ni wọ́n máa fi ikú ṣe ìsinmi ni nígbà náà nítorí pẹ́ńtàrà ẹ̀ tó bá ti pé bí 150 years a máa wò pé ó ti rẹ̀ wọ́n tó bá ti ẹ̀ ṣe nǹkan kan gan wá ní pé kán lọ yọ nǹkan yẹn pé òun fẹ́ lọ sinmi torí pé ó tún máa padà wá rí carnate a máa lọ a máa padà ní a máa lọ a máa padà ní. nítorí ìdí èyí ó kéré àwọn tó ń dàgbàdàgbà tó ń dògbó àti ẹni tó pé 33 years ló lọ tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọ́n mú jáde nínú loss of Bible Martyrdom ìtumọ̀ Martyrdom ni pé kó kú fún Jésù kó dẹ̀ lọ pé wàá gbádùn lọ́run wọ́n ti sọ pé ká gbádùn pé wàá lọ gbádùn lọ́run gbogbo àwọn ọmọọṣẹ́ wọn bẹ́ orí wọn Paul àti Peter wọ́n bẹ́ orí Paul ní wọ́n bẹ́ orí ẹ̀ ní Róòmù náà ti bẹ́ orí ẹ̀ wọ́n bẹ́ orí ẹ̀ ní Peter wọ́n fẹ́ kàn má gbélébùú ó ní kò fẹ́ ṣe bí Jésù wọ́n ní pé kán tọ̀nù òun James nìkan ló escape wọ́n jẹ́ ti fry ẹ̀ nínú epo gbígbóná rí ó jápa later nínú gbogbo ọmọ Jésù 12 ikú ìyà ni gbogbo wọn kú so ẹni tẹ́ pé kò tọ́jọ́ tẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ikú ìyà náà kú kí lè fẹ́ máa pretend fún kí nìkan tí mò ń pretend fún àwọn ogbó atọ́ èmi ní tí ò bá ti sí ikú kò lè sí ọ̀yẹ̀kú kí ò bá sí ikú kò lè sí ọ̀yẹ̀kú mo sọ ọ̀rọ̀ nípa ìṣẹ̀ǹtáyé wò tó bá ti lè bí ọmọ ẹ fẹsẹ̀ ọmọ yẹn tẹ ọpọ́n ẹ fẹsẹ̀ ọmọ yẹn fi tẹ ọpọ́n ẹ fi mọ̀ pé báwo ni ọjọ́ ọ̀la ọmọ yẹn ṣe máa rí àwọn ìwọ̀ tọmọ yẹn ò gbúdọ̀ jẹ Ifá máa ń sọ lọ́gán yẹn pé àwọn ọmọ tẹ bíi pé ọjọ́ ká ní wọ́n ṣe ni ọmọ mi wà dáwọ́ sọ pé Ifá máa sọ pé ọmọ yìí ò lè dalẹ̀ Ifá máa ń sọ á máa rí pé ọmọ tẹ bí ò lè dalẹ̀ wọ́n dẹ̀ máa ṣe ẹbọ àrúlẹ̀ fọmọ yẹn Ifá sọ pé àbí kí Ifá sọ pé ọmọ yìí kó tó pé kán tó sọmọ yìí lórúkọ àwọn ẹgbẹ́ ẹ̀ wà bóyá Ifá máa sọ pé àkọ́sáré bọ ẹgbẹ́ fún àbí kọ́sáré ṣe ìrànkan fọmọ yẹn ẹ kàn rí pẹ̀lú omi kan bímọ ẹ kàn rí pé ọmọ yẹn wà lọ́mọ yẹn tún ti padà o ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣẹ̀ tó bá ti kìsẹ̀ táyé wù ọmọ yẹn wọ́n ti máa rí gbogbo nǹkan yẹn wọ́n ti rú ẹbọ àrúlẹ̀ fọmọ yẹn ṣùgbọ́n irú àwọn tẹ́ pé wọn kìsẹ̀ táyé wò fún wa nígbà tí mo sọ pé olùkọ́ kọlù mí nígbà yẹn tẹ́ pé mo fẹ́ ẹ̀kú Ifá ló gbà mí là ká ní pé olúwa ẹ̀kú náà olúwa ẹ̀ máa tíyẹn náà ni ṣùgbọ́n ọmọ tèmi bí afẹsẹ̀ ọmọ yẹn tẹ ọpọ́n gbogbo àwọn nǹkan tí wọ́n ní ká tẹ̀lé àwọn ládé ń tẹ̀lé láti gbà yẹn ọmọ yẹn bó ṣe ń ṣe ọkàn yẹn ń balẹ̀ àwọn nǹkan tí wọ́n ní pé kó má jẹ gan jẹ́ nǹkan táyà gan máa ń jẹ nínú ilé bọ̀ torí títí àjẹ́ èèwọ̀ òun ló ń ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ tí kò bá ti sí èèwọ̀ kò lè sí àkóbá. èèwọ̀ kó bá àwọn èèyàn nínú ìṣẹ̀ṣe àwọn tó bá tẹ̀lé ìṣẹ̀ṣe ọ̀dà tẹ̀ bá wa gbàfá. nǹkan tẹ̀ béèrè ni pé kí pásítọ̀ bá ti pò fẹ́ gba Ifá ó fẹ́ ṣọ̀ṣòdì sí ìṣẹ̀ṣe ni Ifá yẹn ló máa padà pa nígbà tó bá pẹ́ Ifá yẹn ló máa padà pa. kò lè mo máa ń sọ nípa àbá Ajétọ́mọbí tó wà ní UK Ajétọ́mọbí Èṣùbí yìí wọ́n ní big church sí UK nísìnyí wọ́n ti ń dáfá wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn. ọmọ ìjọ wọn wá ń kọ́. wọ́n ti lé gbogbo wọn dànù àwa ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn jọ lójú wọ́n sọ pé ọ̀run àpáàdì kan bí kan ilé káàrọ̀ jíire wa gangan lọ́run àpáàdì kí n yà sọ fún yín gbogbo nǹkan táwọn lọ ṣe lórí òkè ní ìlú òyìnbó ìjọba wọn ló ń ṣe fún wọn bẹ̀ ṣùgbọ́n nígbà tó yẹ pé ní ìdílé bàbá ti kùnà kò tọ́jú ìyàwó kò tọ́jú ọmọ ó máa àfẹ́ẹ̀tì ọmọ
nǹkan tó bá ti affect ìdílé máa affect àdúgbò, nǹkan tó bá ti affect àdúgbò máa affect ìlú, nǹkan tó bá ti affect ìlú máa affect orílẹ̀-èdè. So nítorí orílẹ̀-èdè tó fèlì lónìí àti ìdílé ẹnìkọ̀ọ̀kan wa ló ti bẹ̀rẹ̀ nítorí pé ọkùnrin míì kò tẹ́kì ẹ̀ lé ẹ̀. So a kàn bú àwọn orílẹ̀-èdè ni. Nínú ilé mo sọ̀rọ̀ nípa àwọn kàtígórì mẹ́ta kan. Mo sọ̀rọ̀ nípa the oppressed, mo sọ̀rọ̀ nípa oppressor, àwọn tí arẹ́ ni jẹ. Mo sọ̀rọ̀ nípa the oppressed, àwọn tí arẹ́ jẹ, middle class and the lower class. Ó ti yé nínú ilé ló ti bẹ̀rẹ̀. Bàbá mi ó kàn ń lò gbójú ní ó ti bímọ 6, ìyàwó ẹ̀ ò níṣẹ́. Ní ayé ìgbà yẹn máa ń dá oko, nísìn mélòó ló ń dá oko. Ebi ò kí ń pa àwọn èèyàn gbà yẹn, nísìn báyìí bó dá omi tòmátò sílẹ̀ ó máa hù. Ṣùgbọ́n lónìí báyìí oko mélòó la rí? Oko mélòó la rí báyìí? Nítorí pé àwọn èèyàn ti ìgbà yẹn oko wà, nínú oko náà ti máa mú nǹkan tó máa ń jẹ. Wọn kẹ́kọ̀ọ́ lè lọ pọ́n fẹ́ lọ ra nǹkan lọ́jà ó máa pẹ́ ṣá. Ibẹ̀ náà ti máa ṣe epo, ibẹ̀ náà ti máa ṣata, ibẹ̀ náà ti máa ṣe tòmátòsì. Ẹlòmíì báyìí kò lè ṣe oko àrò jẹ sí ẹ̀gbẹ́ ilé ẹ̀ lásán, á sì tún lọ sọ́jà. Nígbà tí ẹni tó bímọ tó ti jẹ́ pé nature ṣe shit, law of nature àṣẹ Elédùmarè ni. Ìbásùn lára àṣẹ Elédùmarè ni. Ọkọ àti ìyàwó gbọ́dọ̀ máa bára wọn sùn. Lára wọn gbọ́dọ̀ bára wọn sùn, a gbọ́dọ̀ jẹun, a gbọ́dọ̀ yàgbẹ́, a gbọ́dọ̀ sùn, ìbálòpọ̀ dẹ̀ gbọ́dọ̀ wà nítorí pé àṣẹ Elédùmarè ni. Ṣùgbọ́n tó bá ń gbà rẹ̀ ní ṣọ́ọ̀ṣì wọn á ní pé kọkùnrin àtòbí kan má sùn mọ́ra wọn. Eléyìí tí ó máa kọ́ sí pé ọkùnrin yẹn tí ò bá lè mára dúró ó ti yé yín nísìnyí báyìí. Ṣùgbọ́n ní ayé àtijọ́ nígbà yẹn àwọn bàbá wọn ní ìyàwó bíi 2, 3, 4 tó lè bá ti ń ṣe kan oṣù wọn máa lọ sọ́dọ̀ ilé yìí, tó lè bá jẹ́ kí wọ́n lọ sọ́dọ̀ ilé ọkàn yìí wọ́n balẹ̀, kò sí pé bóyá pé àṣẹ àárín kiri. Ó ti yé yín nísìnyí báyìí. Nítorí ìdí èyí gbogbo ní ìdílé gbogbo tó ọkùnrin míì jẹ́ pé ó kàn bímọ ó ń lò gbójú ìgbà tí kò sí owó ní kò sówó ní ayé àtijọ́ ìgbà yẹn oko wà, inú oko náà ti mú nǹkan tó ń jẹ, kò sí àṣẹ wà, àṣẹ múlẹ̀ lẹ́nu tó but nísìnyí báyìí àwọn ọkọ gangan ti di oppressor, àwọn ìyàwó ti di the oppressed, the middle class, àwọn ọkọ nísìnyí àwọn ni upper class, àwọn ìyàwó àwọn ni middle class àtàwọn ọmọ àwọn nìyà ń jẹ. Nítorí ògbójú ni àwọn ọkùnrin míì lò nísìnyí bẹ́ẹ̀ náà ni obìnrin náà kò tún lè ṣojúṣe ẹ̀mọ́ nínú ilé. Nígbà tó kò bá fún lóúnjẹ ó máa lọ yàn àlè á fẹ́ jẹun. Ẹlòmíì tẹ́ bá rí níta á sọ pé oúnjẹ ọmọ òun lòun wá ṣọ́ ọmọ ẹ̀ ò ní jẹun ni. Ẹ ti rí i pé bàbá ti fèlì nínú ojúṣe ẹ̀, ìyá ti fèlì nínú ojúṣe ẹ̀, ó máa affect àwọn ọmọ nítorí pé àwọn ọmọ yẹn náà máa lọ wọ́n máa kó ọ̀rẹ́, ibẹ̀ ni oríṣiríṣi wàhálà tó ń dé bá wa. Ẹ wá ní pé orílẹ̀-èdè gbó fail àti ìdílé òun ló ti bẹ̀rẹ̀. Ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó yà mí lẹ́nu. Ẹni wọn lè lé ẹgbẹ́ lọ pé ẹni wọn lè ya ẹgbẹ́. Wọn kì í ya ẹgbẹ́, àwọn chọ́ọ̀chì máa ń ya ẹgbẹ́ ni. Mo ní pé nínú Ìwòrì méjì ó ní ojú olódodo fi ń gbayán, ojú àwo làwo fi ń gbọ̀bẹ̀. Adíáfákínyọ̀dé ìtẹ́gbẹ́ ọ̀run rẹ̀ ò jẹ́ ó sinmi. Ó lẹ́gbẹ́ ayé mo bá ṣe mi ìbátan ọ̀run ṣe ìsìnkú ọ̀run ẹ pẹ̀yìndà. Ìsìnkú ọ̀run á pẹ̀yìndà lórí mi o. Ó ní ọ̀sán méjì ní sẹ́ra wọn gángan ajá fún bọ̀rọ̀kìnní ayé ààbò fún tọ̀run. Ó ní bọ̀rọ̀kìnní ọ̀run ẹ gbà wá o. Táyé ń tẹ́ lọ bọ̀rọ̀kìnní ọ̀run má má jẹ́ kí táyé ó tẹ́. Téèyàn bá ní ìṣòro èèyàn lè pe ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni ẹ lè bọ ẹgbẹ́ pé ẹgbẹ́ mi ẹ gbà mí o. Irú àwọn ọmọ kan wà nínú ayé tó yẹ pé ẹ mọ̀ ibi tẹ́ sì máa fojú ẹ ká fojú wò báyìí. Ṣé mọ̀ pé nínú ayé yìí a ní oríṣiríṣi ọmọ. Àwọn ọmọ kan wà tó pọ́n máa ń kọ́ ọmọ ká àti nínú àwọn òbí tó ń gbọ́ mi lónìí ẹ máa rí nínú àwọn ọmọ yín tó yẹ pé wọ́n láìkì ọmọdé, wọ́n láìkì kan máa kọ́ rẹ̀. Àwọn ọmọ kan wà tó pé wọn kì í bá wọn ṣeré. Àwọn tó láìkì kan máa kọ́ rẹ̀ yẹn àwọn ẹgbẹ́ ọ̀run wọn máa ń bá wọn ṣeré. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn lè máa rí wọn tó máa wà níbi kan tó máa dá wà, tá máa ṣeré, tá máa dá nìkan sọ̀rọ̀ ńgbà míì. Ó ti yé yín nísìnyí báyìí. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ wípé wọn ò ṣe sẹ̀ńtáyé wò fún ẹ̀ẹ́kàn gbẹ̀dẹ̀ pé kò sí nǹkan tó ṣe ó kàn ti ṣeré lánàá. Wọ́n mọ̀ rẹ̀ kí yàn ya ẹgbẹ́ èèyàn tí wọ́n máa mú wa lọ church máa tọ́ tẹríba ẹ̀mí òkùnkùn tẹríba pẹ̀lú ìgbálẹ̀. Gbogbo igi lọ́mí tẹ́ ọ́n bẹ̀ sí nínà. Àwọn ọmọ tó ti nà láti gbà yẹn àwọn dà lónìí. Gbogbo àwọn tí wọ́n nà tán ní pé wọ́n yà àwọn ya ẹgbẹ́ wọn ẹlòmíì máa pípẹ́ àtọ́jọ́ ẹlòmíì ò kì í rí ilé ọkọ̀ ojókòó sí. Bẹ́ẹ̀ ni wọn kì í yàn ya ẹgbẹ́ máa ń kẹ́gbẹ́ ni ẹ máa kẹ́ wọn pé ẹláyé ẹ wá a sì ń bọ̀ náà ẹ sì jẹ́ kí n jayé ẹ sì jẹ́ kí n gbádùn díẹ̀ sí títí téèyàn dẹ̀ máa fi dàgbà
láti máa fi dàgbà tá fi dògbó lẹ́yìn ìyẹn bá pé 150 àṣà lọ tó bá dẹ̀ sí lọ á tún padà wá. tó bá tó lọ yóò tún padà wá. Ricannate ni gbogbo wa a máa lọ a máa bọ̀ ní. Ricannate ni gbogbo wa. Ricannate ni wa àwọn irúnmọlẹ̀ wa àwọn irúnmọlẹ̀ wa mo sọ fún yín pé wọn ò bí wọn ò dẹ̀ kú wọ́n rọ̀ wá ni. àwọn sọ ni wípé téèyàn bá kú yóò sì tún padà wá. yóò sì tún padà wá ó wá depend lórí nǹkan tó máa padà wá ẹni tó bá ti ṣèkà tẹ́gbọ́n bá ti tèèyàn jẹ́ kó tó kú nígbà tí Elédùmarè máa dá lè dàbí èkùrọ́ tán mọ́ pàjẹ́ Elédùmarè lè dàbí igi kan máa fi dáná àbí ọwọ̀ àbí pẹ́pẹ́yẹ àbí akẹ́tọ́ máa bẹ́ sórí ògún tó bá tún táyé wá ṣe dáadáa tẹ́ bá ti rẹ́ ń jẹ́ pé báyìí ó ń ṣe dáadáa ó dáa gan bóyá ayé ìgbà tó kọ́ wá bóyá wọ́n ti dá ní èkùrọ́ tó ti fọ́ ó ti yé yín bẹ́ẹ̀ yẹn mo á sọ̀rọ̀ nípa ọ̀run rere àti ọ̀run àpáàdì tó fi kó wa lẹ́rú ìyẹn náà pè ní ìkónilẹ́rú ọpọlọ ó ti yé yín nísìnyí báyìí that is brainwash mental colonization ìkónilẹ́rú ọpọlọ pé tó bá ti gba Jésù lólúwa tó lè gbàlà gbogbo nǹkan máa dáa ò ní lọ sí ọ̀run àpáàdì kò sí nǹkan tó ń pè lọ́run àpáàdì nínú ìṣẹ̀ṣe wa àjùlé ìkin là ń lọ mo ti sọ fún yín mo ní tẹ́ bá ti mú méje kẹ́ mú mẹ́sàn-án kẹ́ rú papọ̀ gbogbo ẹ̀yà ara wa yìí odù 16 ni wọ́n fi ṣe ẹ̀yìn ojú wa yìí àti ìkin Ifá lọ́mù púpì ní nǹkan tó fi ń ríran Ifá wa la fi ń ríran so ẹ̀yìn ojú dúdú wa yìí ò ní ìkin Ifá wa àjùlé ìkin òun là ń lọ ní ìwà ọ̀run níbi tí àjà lọ́run wà mo sọ fún yín pé Elédùmarè ni olú ìwà ọ̀run Ọbàtálá ni olú ìwà ayé òun náà ṣe ń pè wá ní ọmọ tí olú ìwà bí àwa ni choosing generation àwa ni àkọ́dá Elédùmarè bẹ́ẹ̀ ni àwa ni ènìyàn a ti wà more than 450,000 years more than 450,000 years ẹ lọ gbàgbé gbàwo ni Jésù dé archaeological evidence ọ̀pẹ ní fáàkìtà sí àwọn òyìnbó gbé machine wa wọ́n wá wò ó ti lò more than 17,500 years ìgbàlẹ̀ ayé ní àjàṣe ilé ó ti di world heritage báyìí o 450,000 years táwọn bá wa ti ń gún wá síbẹ̀ wọ́n ṣe gbé Ádámù àti Éfà wá ní 6,000 years wọ́n ṣe gbé Jésù wá ní 2,000 years wọ́n ṣe gbé Ànábì wá wọ́n wá ń pè mí ní ọmọ Ádámù àti Éfà báwo ni mo ṣe di ọmọ Ádámù àti Éfà. ẹ tún ọ̀rọ̀ yìí sọ kó lè yé wa dáadáa. mo ní pé àwọn abáńlá wa ẹ lọ sí ìgbàlẹ̀ ayé ẹ lọ Google ayé ti lu jára ẹ lọ tọ́ lọ sí ìgbàlẹ̀ ayé ní àjàṣe ilé ẹ lọ pẹ́ fẹ́ wo ìgbàlẹ̀ ayé àwọn òyìnbó ti fi máṣíìnì wò ó ti wà 450,000 years táwọn abáńlá wa ti ń gún wá síbẹ̀ ọ̀pẹ ní Ifá Ọ̀rúnmìlà ó ti wà 70,500 years plus wọ́n tún discover egungun òkú kan bíi 11,000 àbí 13,000 egungun òkú kan ní inside the Ondo state ó wà ń bẹ̀ okay Bible history Adam àti Éfà is 6,000 years ó yá ẹ bá mi máa yọ síra ẹjọ́ báwo ni so ọmọ àkọ́dá Elédùmarè là wá Ọbàtálá ni àkọ́dá Elédùmarè ọmọ Ọbàtálá ni gbogbo wa pátá ó ti yé yín nísìnyí báyìí bẹ́ẹ̀ ni Ọbàtálá ni àkọ́dá Elédùmarè ó ti yé yín nísìnyí báyìí ṣe rí Ọ̀rúnmìlà òun ni Elédùmarè tẹ̀ òun ni ó tẹ̀ ní odù Elédùmarè ló tẹ Ọ̀rúnmìlà lódù Ọ̀rúnmìlà ló tẹ gbogbo àwọn irúnmọlẹ̀ tó kù ní odù bọ̀ Ọ̀rúnmìlà kan ló dàgbà jù nínú gbogbo wọn ṣùgbọ́n òun ni Elédùmarè gbé ọgbọ́n ayé lé lọ́wọ́ òun ni ẹlẹ́rìí ìpín tó jẹ́ wípé wà ń bẹ̀ nígbà tí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yẹn tí Elédùmarè ń ṣe nítorí Elédùmarè ní àwọn ìránṣẹ́ mo fẹ́ kó yé wa wípé Elédùmarè ò kì í ṣe òrìṣà o Elédùmarè ló ga jù gbogbo òrìṣà lọ mo ní Elédùmarè lórúkọ ẹgbàágbèje ni Elédùmarè lọ́ba àjíkí Elédùmarè lọ́ba àjígẹ̀ ọ̀gẹ̀gẹ̀ àgbáyégún ọ̀gbàgbà ńlá tí mi gbó kìjikìji ẹkùn ọkọ̀ àṣekè àtìrí kọ́kọ́ má ti kà lẹ́yìn adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn asòtítọ́ ọba tó tóbi àró gbàmúgbàmù jìgìjìgì òrànmọ́ níṣẹ́ fàyà tí Elédùmarè ó ní 14,000 names ẹgbàágbèje okay ànábì Allah ó ní 99 yá àlá ò yá kínní kan ẹjọ́ tó lọ́lọ́run fẹ́ bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ ọ̀dọ̀ tí màá ti yín jọ ń gbọ́ máa ṣẹ̀ lọ́ máa kọ́ kéwú kí tó máa bẹ́lẹ́dùmarè mi sọ̀rọ̀ àwọn tó ti wà ní 450,000 years àti wọ́n tó ṣe wọ́n bọ̀ tó ti pé 2,000 years ẹjọ́ ta ni màá wá máa tẹ̀lé. ló ti wà tipẹ́tipẹ́ ni. àtàwọn àbáwọn tẹ̀mí wọn oògùn tẹ́ pé kúyà ni àwọn ọmọ tó tẹ̀lé wọn kú ìwọ́n tó máa ebi ìtẹ́fẹ́ kúkú yà so mi ìfẹ́ láyé ìsìn ẹ̀tẹ́ àwọn èèyàn tó ti kú dànù lọ́n ti ṣe gbẹ̀ mo ní pé Ògún ni òrán mọ níṣẹ́ fàyà tí Ògún ṣèbọn ṣayẹta kájí pé ayé ìgbàta ṣe mú ti tògún lónìí àwọn kan ò lè wá jọba lórí ilẹ̀ wa ṣá ṣùgbọ́n láyé òde òní nísìnyí báyìí dókítà là ń lọ ìjọ fún yín láàyè láti lo ayẹta ìjẹ́ ìrun tẹ́ ẹ kí ìjọ fún yín láàyè láti lo ayẹta
nítorí ìdí èyí wọ́n kàn ń pa àwọn èèyàn lápalàyà nítorí pé ikú ìyá náà máa kú bí kán bẹ́ orí wọn bí kán bẹ́ orí Paul ní Martyrdom ni wọ́n máa fi ra wọn fún ikú. Ẹjọ́ kí ni ìtumọ̀ ẹ̀? Ókè wọ́n ní pé lẹ́tà tí Paul kọ sí àwọn Kọ́ríńtì, ṣé mo jẹ́ ara Kọ́ríńtì ni? Lẹ́tà tí Paul kọ sáwọn ará Kọ́ríńtì. Ara Galatia, kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn? Ará Fílípì. Padà Fílípì, ṣé agbolé wa ni? Èwo ń jí tiwa pẹ̀lú ọ̀ràn? Wọ́n kọ sí Títù náà. Èwo ń jí tiwa pẹ̀lú gbogbo yẹn? Kí ló kàn wá pẹ̀lú wọn? Tó wọ́n ti pọ̀ ọ̀rọ̀ apáde pé tó bá ti gba Jésù, àárẹ̀ sí ní jẹ̀yà, a máa lọ sórí òkè. Nǹkan táwọn ìjọba wọn máa ń ṣe ètò ìwòsàn ọ̀fẹ́. Wọ́n fún wọn ní oúnjẹ. Ìwọ tó bá kàwé nílùú òyìnbó tó bá ti níṣẹ́ wọn ní òye tó máa fún ẹ. Orí òkè làwọn ti fẹ́ lọ gba títí wa. Dájúdájú gan ilẹ̀ wa yìí gangan ni ọ̀run àpáàdì náà. Ẹ sọ̀rọ̀ kan nìkan nípa orí òkè lílọ. Ẹ ní àwọn kankan wà lórí òkè ní máa mú kádùúrà ọgbà. Ẹ ṣàlàyé kí nìyẹn. Mo ní pé àwọn irúnmọlẹ̀ wa nígbà tó ń rọ̀ wá àwọn orí òkè ni wọ́n rọ̀ sí. Ẹ máa dárúkọ àwọn orí òkè tó wà. Òkè Tasẹ̀, òkè Ọlọ́ta, òkè Èrìwò tó ń sọ yẹn ṣé àwọn baba ńlá wọn lónìí? Ṣé Israel ló wá? Wọ́n ṣe lọ sórí òkè Israel kan lọ máa wúre. Aṣálẹ̀ ni ìlú ti àwọn Mẹ́kà yẹn, aṣálẹ̀ níbẹ̀. Desert aṣálẹ̀ wọ́n fi lọ ń wúre fún wa. Ibi tẹ́ pẹ̀lẹ́ sọ kò sódò ní Saudi, kò sódò ńbẹ̀. Ẹ lè ju kóró àgbàdo kan síbẹ̀ yẹn kó má wù títí bóyá ọ̀sẹ̀ méjì. Ókè wọ́n wá fi desert aṣálẹ̀ wọ́n fi ń wúre fún wa. A máa sì wọ́n kú nítorí pé agbára wọn sọnù. Àṣẹ bẹ̀ wọn sọnù, àwa ti sọ àṣẹ ilé wa nù, a ti sọ gbọ̀ǹkan wa nù, a ti sọ pé àkì í ṣe ọmọ kìíní mọ́. Mo sọ fún yín lọ́dọ̀ mo nípa àwọn àtàjọ ọmọ Ògún lónìí, àwa ló yẹ ká máa ta mọ́tò, àwa ló yẹ ká máa ṣèbọn, ká máa ṣe AK-47. Ẹni tó bá jẹ́ ọmọ Ògún lónìí yìí, ìwọ tí ìyá àti bàbá ẹ̀ ti ṣẹ́ gìtàrí, mo sọ ẹ̀là ọmọ Òyígí yẹn mo sọ fún yín pé ìgbùrú ọ̀run ni, ó ti yẹ yín nísìnyí báyìí. Ẹ̀là ọmọ Òyígí, ìyá ẹ̀ Òyígí aṣẹ́gìtà ni, ẹ̀là wa jẹ́ agbẹ́gilére. Àwa lónìí tí àbá ti yá wa ti ṣẹ́ gìtàrí tán ti ta, àwa ló yẹ ká ní sọ́ọ̀mìlì ńlá lónìí, ká máa gba àwọn èèyàn síṣẹ́. Sọ́ọ̀mìlì ńlá lónìí, wọ́n tó wá mọ̀ pé àbá ti yá ti ṣẹ́ gìtàrí kò lọ dáfà sí pé fẹ́ máa ta igi tó bá ti níta, wàá ní sọ́ọ̀mìlì ni. Bọ̀tí a máa sátẹ̀lé orí òkè káàkiri, àwọn abáláwa ló ní orí òkè yẹn, nítorí pé ibẹ̀ ni àwọn irúnmọlẹ̀ rọ̀ sí, agbára wà lórí òkè wa, àwọn àpáta wa. Ṣé ilẹ̀ wọn ló wà ní? Ṣé òyìnbó ṣe mírèkù ni? Ṣùgbọ́n àwọn ẹ̀gùn òrìṣà, àwọn òrìṣà ara wa, òun ni iṣẹ́ ìyàmì àti iṣẹ́ ìyanu fi máa ń ṣẹlẹ̀. Nígbà tí wọ́n sọ pé mímọ́ lolúwa o, èmi sọ pé àwọn alálẹ̀ wọ́n ń kígbe mímọ́, àwọn ọ̀run wọ́n ń kígbe ẹgbàágbèje ìràwọ̀. Àwọn wo ni àgbààgbà mẹ́rìndínlógún, èjì ògbè, ọ̀yẹ̀kú méjì, ìwòrì méjì, òdì méjì, àgbààgbà mẹ́rin àkọ́kọ́ nìyẹn. Ìrọ̀sùn méjì, ọ̀wọ́nrí méjì, ọ̀bàrà méjì, ọ̀kànràn méjì, àwọn àgbààgbà mẹ́rin èkejì nìyẹn. Ògúndá méjì, ọ̀sá méjì, ìká méjì, òtúrúpọ̀n méjì, àwọn àgbààgbà mẹ́rin kẹta nìyẹn. Òtúrá méjì, ìrẹtẹ̀ méjì, ọ̀sẹ̀ méjì, òfún èèpà odò, àwọn àgbààgbà tó ń di ilé ayé mú nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ rí ilé ayé ẹ̀ ṣe, àwọn àgbààgbà mẹ́rìndínlógún téèyàn máa lọ sábà ni ó ní Ifá. Ṣé ẹ dúró, ajẹ́gbẹ́ nǹkan tẹ̀ sọ ń sìn ni pé ní Mẹ́kà wọ́n lọ lẹ òkúta mọ́ Èṣù ní Mẹ́kà. Sátánì ni wọ́n lọ lẹ òkúta mọ́, kò sí ètò kọ́ wá pẹ̀lú Sátánì. Ṣé ẹ rí àwọn ọ̀sẹ̀ títí wa ti wà ní ayé, mo sọ fún yín àwọn ọ̀sẹ̀ wa, a ní àwọn ọ̀sẹ̀ Ifá, àwọn ọ̀sẹ̀ òòṣà yẹn, oníkálukú ìlú ló ní ìmọ̀lẹ̀ títí ẹ̀. A ní àwọn ìmọ̀lẹ̀ lè jẹ́ pé àwọn èèyàn gbogbo èèyàn máa ń gbà, but ní ìlú títí yẹn àwọn òrìṣà kan wà bẹ̀tẹ̀ pé ìlú ibòmíì wọn ní òrìṣà yẹn, ìlú tọ̀dọ̀ yín ló wà, ó ti yé yín nísìnyí báyìí. Àwọn òrìṣà kan dẹ̀ wà pé generally ó lórúkọ tí wọ́n máa ń pè é, jẹ́ pé ó lè irú òrìṣà Ọbàtálá báyìí máa lórúkọ tí wọ́n dẹ̀ kan máa ń pè ní lówó lọ́mọ níkàlẹ̀. Ó ní àwọn orúkọ tó oríṣiríṣi ní ìlú káàkiri. Nǹkan tí wọ́n fà yọ ni pé ọjọ́ Sunday, ọjọ́ tó ń bọ oòrùn, ọjọ́ yẹn ni wọ́n fà wá. That is ọjọ́ tó ń bọ oòrùn, Sunday oòrùn náà máa ń bọ. Ọjọ́ tó ń bọ sun. Ọjọ́ Monday, ọjọ́ tó ń bọ moon ni. Ọjọ́ Saturday, ọjọ́ tó ń bọ Saturn nu wọn. Wọ́n fi máa ń wọṣọ dúdú tó máa ń bọ. Ọjọ́ Saturday yẹn náà gbé ìgbéyàwó títí wá sí ìgbéyàwó dẹ̀ ti forí ṣọpọ́n mi sọ̀rọ̀ mọ́. Ẹ fi mí sílẹ̀. Ẹ wá mi tí ìlàlẹ̀ omi tí ìkọlé ìlàlẹ̀ kẹ́kọ́lé fún ìtumọ̀ ẹ wá mi lè rújọ́ wọ́n ti sún mi jọ. Mo ní ọjọ́ tó ń bọ Saturn, ọjọ́ Saturday ni wọ́n ń. Ọjọ́ Sunday wọ́n bọ moon. Ẹ mọ̀ pé wọ́n máa nǹkan tó jẹ́ kó fi bẹ́ orí Paul nígbà yẹn, wọ́n fi bẹ́ orí ta ni wọ́n bẹ́ gan nígbà yẹn lára àwọn disciple Martyrdom lọ́sọ̀ Bible. Wọ́n ní pé kó wá sacrifice God of sun.
ó wá ní pé láyé lápò ò lè forí balẹ̀ fún òrìṣà kankan except Yahweh. Ó ti yé yín nísìnyí báyìí. Kí ni nǹkan tá ti ẹ̀ ń sọ gan náà? Gbogbo àwọn tí wọ́n ti pààrọ̀ orúkọ wa sí orúkọ àwọn ọmọlẹ́yìn Kristi. Paul wọ́n máa jẹ́ kó pàpà bẹ orí ọmọ náà gbà tó pẹ́ ó lè lọ bọ́ sọ́wọ́ Boko Haram kan bẹ orí ẹ̀ wọ́n bẹ orí Paul ní. Ọmọ tó bá ti jẹ́ Stephen bóyá ti máa lẹ̀ lóko pa ni. Bẹ́ẹ̀ ni David báyìí nísìnyí báyìí lọ́dọ̀ ìyàwó níyàwó Ùráyà. God inú Bible God ò kì í ṣe Lédùmarè o Allah dẹ̀ kì í ṣe Lédùmarè. God inú Bible sọ pé ni bí ọkàn òun ni David lọ́dọ̀ ìyàwó níyàwó. Ó ti yé yín nísìnyí báyìí nígbà tí David fẹ́ fẹ́ ọmọ Sọ́ọ̀lù ní pé kó lọ wá 100 foreskin ó ní kó lọ wá awọ ẹpọ̀n 100 wọ́n pa èèyàn 100 wọ́n kó awọ ẹpọ̀n wọn. Irú David yẹn irú God wo nìyẹn? God tó wọ́n máa lọ ń gbalẹ̀ kiri nínú Bible ni ní ìwà báyà nílẹ̀ Kénáánì kankan tá fẹ́ lọ ilẹ̀ Kénáánì wà láwà yìí. Àwọn àbá wa wọ́n tẹ̀dó síbi tá a wà yìí ni wọn ò lọ pa èèyàn kan gbalẹ̀ onílẹ̀ ṣùgbọ́n nínú Bible wọn máa lọ ń gbalẹ̀ kiri ni. God yẹn máa sọ fún wọn Robert ni wọ́n tí God yẹn bá ti sọ báyìí gbẹ́m wọ́n á lọ sí ìlú Kénáánì wọ́n á ní pé kán lọ spy pé ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ yìí o wọ́n lè lọ́bẹ̀ lóru God yẹn ní pé kán pa yúnú kán pa ọmọ ìrìnsẹ̀ kán pa ọmọ kókó wọ́n ti gbogbo ǹjẹ́ Elédùmarè lè sọ fún mi pé kán máa pààyàn kiri kán lọ máa gbalẹ̀ lọ́wọ́ wọn ká mọ̀ nǹkan tá à ń ṣe jàre. ajẹ́ pé nǹkan tá ì sọ ń sin ọ̀rọ̀ yín ẹ̀ṣẹ̀ wáyé mi ni ajẹ́ wípé ṣáwọn pásọ̀ ni máa ń nàka sí wípé sí àmì CCC bá lára yín. àwọn gan ọmọ túmọ̀ àmì CCC yẹn wọn ọmọ túmọ̀ ẹ̀ àwọn òyìnbó gangan àmì CCC yẹn wọ́n ti máa fún gbogbo àwọn òyìnbó one word government tó fẹ́ ṣe ẹ rí pé nísìnyí àwọn oníbẹ̀kẹ́ lọ máa gba abẹ́rẹ́ kan gbà kan wọ́n níbẹ̀kẹ́ lọ máa gba èyí tí wọ́n máa fáwọn àwọn òyìnbó ọ̀tọ̀ èyí tí wọ́n máa fáwọn èèyàn dúdú ọ̀tọ̀ ó ti yé nísìnyí báyìí tó yẹ pé àwọn abẹ́rẹ́ yẹn àwọn oògùn wọn yẹn wọ́n fi ń pa wá lára ni wọ́n ti rí pé a ti pọ̀ jù ṣé mọ̀ pé láyé àtijọ́ ẹ mọ̀ pé àwọn àbáyẹn máa fẹ́yàwó tó pọ̀ wọ́n máa ní ọmọ tó pọ̀ tí ogun bá ń bọ̀ wọ́n máa ní àwọn ọmọ tó máa lè jagun but àwọn òyìnbó wá gbé pé wọ́n ìyàwó kan ọkọ kan wá wọ́n fẹ́ dín wa kù wọ́n fẹ́ reduce population wa ó ti yé yín nísìnyí báyìí wọ́n nǹkan tó máa one government one law ó ti yé yín nísìnyí báyìí àwọn òyìnbó àwọn náà ń gbé kíní yẹn ṣe ń bọ̀ agenda tó ń ṣì ń gbé bọ̀ fún wa dábàá ètò ìpadà kíkẹ́ ṣe wa agenda tó ń ti ń gbé bọ̀ fún wa ó sì pọ̀ mo sọ fún yín mo ní pé agbára àwọn irúnmọlẹ̀ wa òun ni àwọn òyìnbó yẹn wá gbà náà fi kíní tó fi gbà lọ́wọ́ wa agbára ọya òrìrì ògbélé pẹlẹgàn ọbẹ nìkan jàfọwọ́ gbogbo lórí olóògbé plane ro tí plane fi jábọ́. ọya òrìrì. ọya àjà agbára tó gbé plane ro nìyẹn ọmọ ya tó jẹ̀ sí lọ ṣọ́ọ̀ṣì lónìí tó bá wọnú plane yẹn tó bá tètè dáhùn irú àwọn tó bá jẹ́ ọmọ ya báyìí àwọn máa fò lókè dáadáa òun máa wò pé bóyá ṣọ́ọ̀ṣì tóun lọ ló mú òun fò lókè àwọn tó bá jẹ́ ọmọ ya wọ́n máa ń fò lókè kò sí wọ́n máa ní kankan tó máa connect wọn bóyá plane wọ́n lè jẹ́ pilot good pilot tó bá jẹ́ ọmọdé mélòó àwọn pilot gbọ́dọ̀ ti pa lónìí bóyá nínú ìdílé wọn bóyá ọ̀ya ni wọ́n ń bọ ó ti yé yín nísìnyí báyìí tí yẹ pé church náà kọrí wọn lọ ẹ ti mọ àwọn tí wọ́n ti dá ẹ̀mí wọn légbodò lónìí tó jẹ́ wípé awakọ̀ òfurufú ni wọ́n tó lè jẹ́ pé ọmọ ọya òrìrì ni wọ́n tó bá lọ trace ilé wọn. Ògún ni gbẹ́nàgbẹ́nà àkọ́kọ́ tẹ́ bá ju fóònù sínú omi ó máa lọ sílẹ̀ agbára tó gbé òbèlè sí orí omi tí kò fi wọlẹ̀ agbára Ayémọ́já àti agbára Ògún ni o. mo sọ fún yín pé lónìí ẹ̀ tó bá jẹ́ good nurse lónìí lọ wọlé wọn dáadáa wọ́n ní Ọ̀ṣun síbẹ̀ nítorí Ọ̀ṣun ni abiyamọ àkọ́kọ́ wọ́n yẹ táwọn òyìnbó yẹn fi tí ẹ pé dókítà náà fi ń wọ aṣọ funfun Ọ̀ṣun ló máa lọ́wọ́ kọ́ wa aṣọ funfun ni. wọ́n wá sọ fún wa wípé mo sọ pé àwọn abáláwo wa ti wà múlò àwọn 150,000 years Èjìgbègbè sọ fún wa ní àtètè kan ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Àjàlọ́run Ifá sì ni ọ̀rọ̀ náà. Èjìgbègbè ló sọ bẹ́ẹ̀ ẹ ká kúrò lórí fíìmù. Èjìgbègbè ló sọ pé. ní àtètè kan ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Àjàlọ́run Ifá sì ni ọ̀rọ̀ náà ó wà nínú Èjìgbègbè wọ́n ti kì í fún wa àwọn àbá wa ti sọ fún wa ó ti wà tipẹ́ àwọn kinní wọ̀nyí mo máa ń ṣe teaching series fáwọn èèyàn wọn náà wọn ló ní WhatsApp group so teaching series ẹni tó bá wọlé àwọn kan báyà lè máa sọ tán ní orí bíbá yìí wọ́n ti ṣẹ̀dá ayé gbogbo ẹ̀ la máa sọ creation of the world èyí tó kọ fún mi ní CRK báyìí mo ti gbé kúrò nínú ọpọlọ mi èyí tí wọ́n sọ fún mi nínú Ifá mo ti tẹ̀lé mọ́ kì í ṣẹ̀dá ayé mọ́ ti fún àwọn kan yẹn lórúkọ gbogbo àwọn kan yẹn tí a fẹ́ mọ̀ gbogbo nǹkan tó ti kọ́ wa ní CRK ti Ifá ẹ̀ wà bá ṣe lè máa kọ́ra wa ó wà dáadáa. ṣùgbọ́n kíní kan mọ́ yà mí lẹ́nu a jẹ́ pé ń sìn báyìí a lè sọ pé kí gbogbo èèyàn lọ gbafá. a lè sọ pé kí gbogbo èèyàn lọ gba Ifá o nítorí a lè sọ pé kí gbogbo èèyàn lọ gba Ifá ṣùgbọ́n tó bá jẹ́ àkọ́bí ọmọkùnrin ó dáa àkọ́bí ọmọkùnrin dáa kó gbafá o
mo sọ fún yín pé àwọn nǹkan àtẹ̀yàn fi lè gbà fá pé téèyàn bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn bíi ti tèmi nígbà yẹn pé ó compulsory ó ti yẹ yín nísìnyí báyìí bóyá àkọ́bí ọmọkùnrin kó lọ gbà fá ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. àkọ́bí ọmọkùnrin kó lọ gbà fá. kó lọ gbà fá. àkọ́bí ọmọ lóbìnrin ńkọ́. àkọ́bí ọmọ lọ́kùnrin bá ti gbà fá kò ṣe ifá ayọ̀ kan yẹn wọ́n máa lò tó wọ́n fẹ́ pé wọ́n fẹ́ bá wọn dá ifá wọn fẹ́ bèrè anything ifá yẹn náà máa lò. àkọ́bí ọmọ ẹ̀ obìnrin àbí kí ọkọ ẹ̀ ọba tí ọkọ obìnrin yẹn ọba tí kò kí bàbá yẹn gbà fá bàbá tó jẹ́ àbá ilé yẹn kò gbà fá tó ifá yẹn tó bá dẹ̀ gbà yẹn náà ó máa work fáwọn. ẹnìkan wá yà mí lẹ́nu ẹnìkan pè mí ó ní gbogbo ọmọ tó ń bí pásítọ̀ ni o ó lò bímọ 5 ó ní gbogbo wọn ló ti ṣẹ́fà fún. ó dàbẹ́ téèyàn bá ní opportunity ẹ̀ ó máa ń dà náà. pásítọ̀ ni o wọ́n á ní bàbá kìlómítà ṣẹ́fà fún ọmọ yín ó ní kí n dákẹ́ ó ní kí n mọ̀ wòran. bẹ́ẹ̀ ni òótọ́ ààyè ẹ̀ bá yọ èèyàn lè ṣe. ó ní ó lòun gan fúnra gan ó lòun gan nífà tó ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ inú ìjọ kí ló dé táwọn èèyàn fi ń parọ́. àwọn ló mọ̀ nǹkan tó ṣe kí wọ́n fi ń parọ́ àwọn tí mo kàn blame ni àwọn tó ń ṣiṣẹ́ fáwọn pásítọ̀ kò yẹ kéèyàn máa ṣiṣẹ́ fún wọn. nítorí pé ẹ̀gùn òrìṣà tó máa ń gùn wọn àtàwọn babaláwo kò yẹ kó máa ṣiṣẹ́ fún wọn yes. àwọn agbára tí bẹ́ẹ̀ ni àwọn agbára táwọn àbá wa tó ti kọ́ tó yẹ kó fi pamọ́ àwọn àṣírí wa tó yẹ kó fi pamọ́ torí owó wọn ti ta fáwọn òyìnbó àwọn òyìnbó ní ìsìnbáyé tẹ́lẹ̀ wọn ní láti wá síbí torí àwọn òyìnbó yẹn Ifá jẹ́ kó yé wa nínú ẹsẹ̀ Ifá àwọn ọmọ tí Olókun bú fún Ọ̀rúnmìlà ní òyì tó bó lára o Ifá ti jẹ́ kó yé wa Ọ̀rúnmìlà nípò ọmọ òun ò lè sọ ní wọn mọ̀ wá ni àwọn òyìnbó yẹn tán wá akétókọ́rí igi ibi tó ti wá ló padà sí bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ọ̀rúnmìlà tó ti lọ àwọn lọ́wọ́ ń gbafá wọ́n àti pé wọ́n ṣe wọ́n ń gbà nílẹ̀ àbáwọn ṣé kò dáa but àwọn èèyàn wa torí ìjẹkújẹ wọ́n lè máa tẹfá fún òyìnbó gan ti ń tẹfá fáwọn èèyàn ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn àṣírí ti tòyìnbó tẹ̀lé rí ń ta nìyẹn òun ló fi jẹ́ pé òfin tí mo kà á lẹ̀ yẹn àwa ti tàpá sí ìlú tó bá ti tàpá sí ajogun ó mọ wọ̀lú wọn ajogun ó máa wọ̀lú wọn ebi ó mọ pa wọn nílùú náà a ti tàpá sí tó nǹkan tá a lè ṣe nísìnyí pé gbogbo àwọn kìíní tó ti wọnú ilẹ̀ wa yẹn wọ́n ṣe wà yẹn tó bá ya bo wọ́n ti wà ń bẹ̀ gan digbí mo tẹ̀ sọ fún yín pé ohun ìjà tá a lè fi gàjàgbára ohun ìjà àwọn arẹ́nijẹ wọ̀nyẹn certificated weapons làwọn ní ohun kan tí a lè fi ja ìjà ni àwọn ohun ìjà ìfojúrí ǹjẹ́ ní Òkètasẹ̀ nígbà tó ń dáfà ọdún lókètasẹ̀ wọ́n ti sọ́rí náà wọ́n ní pé kí gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n ní pé kán pe àwọn babaláwo kán dá ifá ọjọ́ kan wọ́n dé ètùtù yẹn ní ọjọ́ yẹn àwọn ọba mélòó ló ní kí n fa ìlú sílé. àwọn ọba ti ń gba Jésù báyìí. tó bá jẹ́ wípé wọ́n ṣe kinní yẹn ni ṣé ẹ rí àwọn tó wà lórí ilẹ̀ wa yẹn ẹ̀kọ́ gbẹ́kùn gbogbo wọn kàn kú tú ẹni wọ́n ní kán ṣètùtù ó ti yẹ yín nísìnyí báyìí agbára àwọn mẹ̀kúnnù ò ká agbára àwọn babaláwo nìkan ò ká ìwọ̀nba ètùtù táwọn babaláwo ń ṣe òun ló sì jẹ́ pé nǹkan ṣì ń ṣe níbi tí wọ́n ti gbilẹ̀ báyìí àti rí pé ìlú kan báyìí ti tú báyìí wáì mo sọ pé Jésù Kristo lè fèsì ogun wáì tí kò ṣe gbà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni. ok Jésù Kristo lè fèsì ogun. wọ́n lè fèsì ẹ ti gbọ́ pé wọ́n lọ sí ilé Ṣàngó àbí wọ́n lọ sí ilé Ifá àbí wọ́n ṣọdún ìṣẹ̀ṣe kàbẹ́gbẹ́ pọ́n jí babaláwo kan gbé rí ni. but lónìí báyìí nísìnyí báyìí táwọn pásítọ̀ máa ń bọ̀ láti confession àwọn bàbá kí má dárúkọ wọn ò lè rìn lórí ilẹ̀ yìí wọn ò lè rìn láti ibà ìdó Oǹdó kí mọ́tò gbé wọn òfin náà ti máa fò pẹ̀lú escort àwọn tó ń pe ra wọn àwọn jíò ńláńlá láwọn yẹn wọn ò tó bẹ́ẹ̀ kan rìn àwọn pásítọ̀ tó wà lábẹ́ wọn máa ń jí wọn gbé. kíni kan máa yà mí lẹ́nu nígbà tó sọ pé ikú jẹ́ ọ̀nà sí ìyè wáyé táwọn pásítọ̀ yẹn fi máa para wọn kọ́kú máa lọ ìyè. ó yà mí lẹ́nu àbí wọ́n tẹ̀lé ẹ̀wọ̀ ṣọ́ọ̀lẹ̀ ìwúre pé ikú tó pa ọmọ ẹ̀yìn Kristi kò tiẹ̀ pa wọ́n báwọn tiẹ̀ fẹ́ kọ́kọ́ fi lè lọ́sùn táwọn ti dọ́rùn orí ni wọ́n kàn kú tú ẹ̀. ọ̀rọ̀ tẹ́ ń sọ ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ẹ jọ lọ ṣọ́ọ̀ṣì ńgbà náà bá rí yín sọ́ọ̀ ni mo yàká sí. kọ́mọ yàká sí mọ́ bí wọ́n da kán yàká sí mò ń ṣẹgbẹ́ wọn ni ẹ lọ́ọ́ wèé máa sí wọn nísìnyí gan. sọ́ọ̀ ni mo sọ fọ́ọ̀rọ̀ àpáàdì lẹ́wọ̀. ọmọ yẹn náà ni mí ọmọ Ṣàngó bá ti tèmi làkàtà yẹ́rì wọn lè máa fi jáàná máa tẹ́tì mi. torí kò sí mi yes na mi ò ka báìbù náà kí ló kàn mí pẹ̀lú báìbù ṣé wọ́n kọ lẹ́tà sí mi ni ṣé ọmọ Ísírẹ́lì ni mí ni ṣé ọmọ Ísírẹ́lì lẹ́yìn ni níbo la gbélé wa ní Ísírẹ́lì ẹjọ́ tó lọ lọ́hùn Jésù kú fún àwọn ọmọ ṣẹ́rí àwọn èèyàn wọn gbọ́n ni wọn gbá rìsáàtì dáadáa ẹni tó jẹ́ pé black messiah gangan èèyàn dúdú ni àwọn òyìnbó ọkọ̀ bọ̀ o Alexandra 6 ọmọ ìṣẹ̀ṣẹ̀ra Borgia òun ló wá gbé sókè lọ́nà fi kó àwọn dúdú lẹ́rú
ìgbà yẹn wọ́n ti wá gbé tòyìnbó sí èèyàn dúdú gangan ni Black Messiah wọ́n ń pè ní Jésù Yeshua yìí èèyàn dúdú ni tẹ́lẹ̀ mo sọ fún yín pé King James tó ṣe Bible àwọn náà ṣe dán yẹn adódìdẹ ni ìdí ló máa ń dó King James tó kọ King James version ẹ lọ Google ẹ òdì ló máa ń dó òun ló tẹ̀lé kọ Bible King James tá a gbé lọ́wọ́ yẹn kí là ń sọ ẹ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kólà. ṣé mo ń gbàdá ìṣe sọ ẹ̀sán pásọ̀ dẹ̀ mọ̀ sí. àwọn orí wọn ni ò ṣe wọ́n ti fún wọn ní mental slavery ẹ yẹ kán lọ Google lọ gba research náà àti ní bàbẹ́ ẹ gbogbo show tí mo ti ṣe ẹ̀yin gan ẹ lọ máa wo comment àwọn èèyàn gbogbo àwọn èèyàn pátápátá náà sọ pé àwọn láìpẹ́ ìgbà tẹ́ ẹ sọ ẹ bá mọ nǹkan tó mọ yà mí lẹ́nu bóyá nìkan ṣe fídíò kan sí orí social media tó wá ṣe fídíò ní òhòhò gẹ́gẹ́ mọ̀ pé àwọn bá sọ náà lọ́gbọ́n máa yọjú wò àwọn dọ́gbọ́n máa ń wo èèyàn sáfihàn gbogbo èèyàn ni ẹ bá wò dáadáa ilé kan máa yà mí lẹ́nu ẹ̀yin náà lẹ sọ̀rọ̀ wọn wọ́n fẹ́ kẹ́ bá ń tọrọ yẹn sọ ẹ nígbà tí èèyàn bá kú ní ọ̀run náà bí sáyé. mo ní pé tí èèyàn bá ti lè kú ní ọ̀run táwọn bá ti sọ pé àyẹ̀kú ewu ọmọ o wọ́n sunkún lọ́run lágbolé wọn ń bẹ̀ téèyàn bá ti lè kú bíbá yẹn wọ́n sọ ikú ewu ọmọ lọ́run bó ṣe bá máa ṣẹlẹ̀ nìyẹn a máa lọ a máa bọ̀ ṣé mo rí pé Òjìogbé sọ̀rọ̀ nípa ìṣẹ̀dá ayé Ọ̀yẹ̀kú sọ̀rọ̀ nípa darkness ìparí ayé ó ti yé yín báyìí ìparí èèyàn òun ni ikú ṣé mo pé kò sí àwáyé má lọ kàn ò sí a máa lọ a máa bọ̀ ní igbá ìwà igbá ńlá méjì àdé ìṣí àjà ńlá tí ń dún wómú. wọ́n ní kí n máa kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ blood of Jesus mo fẹ́ kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí o bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ọgbẹ́ ẹ̀jẹ̀ Jésù kí lè rí sọ̀rọ̀. ẹ̀jẹ̀ Jésù yẹn gan ló máa pa wọ́n dànù ẹ̀jẹ̀ Jésù lè ṣe anything because ẹ̀jẹ̀ Jésù kí ló wà fún kò wà fún kankan kí ni mo fẹ́ pẹ̀kẹ́ Jésù fún Jésù tẹ́ pé 33 years ló fi kú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀kú ìyá ni gbogbo wọn kú ṣé a lè fi ṣe ìránṣẹ́ tó àwọn Paul wọ̀nyẹn ni tí wọ́n fẹ́ mọ Bible dá inú mi dùn pé ní deeper life náà bí mi sí inú mi dùn pé ní deeper life náà bí mi sí tá fẹ́ mọ Bible dáadáa ṣe rí àwọn nǹkan tí wọ́n kọ́ wa ní deeper life àwọn Pentecostal church yìí wọ̀n lẹ́mìí ẹ̀ àwọn náà jẹ́ kí n mọ gbogbo àwọn àṣírí wọ̀nyẹn tó bá sọ pé wọ́n ní rapture ń bọ̀ tó bá tẹ̀sí wá gbọ́ pé ìgbà yẹn ti máa gbọ́ pé machine ṣe pápápápá máa rò pé rapture ti dẹ́yà mi máa já nígbà yẹn mo wà ní kékeré mi tí ìgbọ́n inú mi dùn pé rapture ń bọ̀ mama kì í jẹ́jẹ́ nígbà tí mo wá pé 40 years wọ́n wá ní pé end time ebi ń pa mí wọ́n ní end time ni àwọn èèyàn mà ti fẹ́ kú tán end time ni ṣẹ́rí kí wọ́n ti ó yẹ ká sùn wọn gan àwọn tó gbé bábí wọ́n yẹ ká sùn wọn. ìgbà yẹn ni gbogbo àwọn chọ́ọ̀chì yìí ń ta tẹlifíṣàn pé. ok báyìí nígbà tí ọmọ bàbá Kúmúyì fẹ́ ṣègbéyàwó Jerry ọmọ Jamaica ló lọ fẹ́ ó dẹ̀ dírẹ́sì owó ẹ̀rìn kékeré ó ṣe kíndìnkàn kíndìnkàn bẹ́ẹ̀ wọ́n bí ìhànda kó ṣe bẹ́ẹ̀ ni wọ́n á kọ́ já ráǹkì ẹ̀ tó bá jẹ́ pé pọ́yà ni wọ́n á já ẹ sí. kí wàá ní bàbá sọ. bàbá ní Jesus Christ is the Lord and Jesus Christ is the Lord. àwọn ó yẹ kó pọlọ àwọn èèyàn ti ṣí ẹ wo ẹni tó dúró de bàbá ẹyẹn tí bàbá ìṣẹ̀fẹ́ nísìn virgin ni o. ẹni yẹn dúró de bàbá ni. wọ́n nípa àwọn tó ń gbọ́dọ̀ dá ìjọ bàbá sílẹ̀ nìyẹn màmá bí ọdún kan tó kú gan Muslim ni bàbá ti fẹ́ onídẹ́kọ̀ máa lo tọ̀bán ó ti yé yín kí ló dé tó fi jẹ́ pé ìgbà tí mọ̀mọ́ kú tí bàbá tó wá lọ padà fẹ́ ìyá ti wà ní bóyá tí 60 years ó ṣẹ̀fẹ̀ bímọ mọ̀mọ́ ti fẹ́ẹ̀lì ọmọ tí yẹ kó bí tẹ́ pé àwọn tó yẹ kó gbé ògo wa jọ gbogbo àwọn bàbá wọn yẹn ó yẹ kó lọ máa sùn wọn. ẹ dúró ọ̀rọ̀ yín ò yé mi dáadáa nígbà tí ìyàwó bàbá gbà yẹn bàbá wa rí màá rí ẹni tí wọ́n fẹ́ 60 something ni wọ́n fẹ́. ìyàwó bàbá Kúmúyì yẹn fún ara yín ṣe ẹ̀ mọ́ ni tó ṣe fẹ́ yẹn àní ìyá yẹn ò tí ì má rí ìrí láyé kò tí ì fọkọ rí ó ti rí ìran pé bàbá lòun sì máa fẹ́ ó wá wéèsì táàmù ara ẹ̀ pé ó lì kó má bàa lọ ọ̀run àpáàdì ṣé ìyá yẹn kò yẹ kó ti jẹ́ bíi girama kí àwọn ọmọ ẹ̀ ti máa ṣoríire. so ti wá dis virgin. àwọn lè sọ ọwọ́ yín náà ní ká ti béèrè. ẹ má kò kíní sí mi lápò ẹ̀yin máa da ẹyin kíní kan ṣé ẹ rí gbogbo àwọn kí ló dé tí ọmọ bàbá òṣèlú lọ fẹ́ àwọn ìyá tó gbọ̀jà méjì yẹn tó fi lọ fọmọ Jamaica kí ló wá ṣẹlẹ̀ kí ló tẹ̀yìn jáde. ọmọ Jamaica ọmọ ọkùnrin. ọmọ bàbá ọkùnrin ni ọmọ wọn Jeremiah ọmọ Jamaica ló lọ fún. gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ gan tán ní kẹ̀yìn tẹ̀lé àwọn gan ọ̀tẹ̀lé. àwọn gan ó ti jájó wọn ni àwọn náà wọ́n ti máa sọ nígbà yẹn wọ́n ní nǹkan tó máa sọ fún wa ní balẹ̀ fúngbà yẹn wọ́n ní àbádé ibì kan wọ́n yẹ kí ṣọ́ọ̀ṣì síbẹ̀ o ejò kan wá jáde o
bí ègò yẹn ṣe gbá sí orí bàbá báyìí wọ́n sọ pé in the mighty name of Jesus every knee shall bow. Èdè yẹn kàn gbẹ ni èmi náà kàn ọmọ kan fẹ́ practice lọ́jọ́ kan báyìí èmi náà wà á rẹ́jọ máa ní in the mighty name of Jesus virgin ni mímì mọkùnrin. Tẹ́rí kìíní àwọn tí bọ́dà àtọ́bí sí bọ́dà ẹ̀fọ́ ìbẹ̀rù wà o ó ti yé nísìn àwọn àtọ́bí sí bọ́dà ẹ̀fọ́ àwọn máa ń já àkí fẹ́ ṣèṣekúṣe ẹ̀rù máa ń bà wá ti yé yín ìgbà yẹn wọ́n á ní pé kí n lo power of virginity mi in the mighty name of Jesus ẹni ní sábà tí èjò lè fi. ọdún pẹ̀lẹ́ kan sí. wọ́n tí èèyàn bá dé ọ̀dọ̀ wájú Fúlàní tó bá sọ pé in the mighty name of Jesus Fúlàní tó bá gbà láwọ́kùbà lórí ti lọ. bàbá láyẹngi lórí a jẹ́ wípé kò sí kankan tẹ́jẹ̀ Jésù kankan fẹ́ ṣe ní ọmọ. ẹ̀gẹ́ Jésù ò lè fèsì àní Jésù ò lè fèsì ògùn. ọ̀dà ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ kó wá tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù ní Kálífárì kó wá tú mi sílẹ̀ ẹ túmọ̀ rẹ̀. láti ìgbà tí ẹ̀jẹ̀ Jésù ní Kálífárì kó wá tú wọn sílẹ̀ mi ò mọ ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ tí mi mọ pa ẹ̀ mi ò mọ Báíbù mọ epo tí kúrò lọ́pọlọ mi preach Báíbù náà kí ni ẹ̀jẹ̀ Jésù kí ni túmọ̀ kí ló fẹ́ wá ṣe nínú ayé mi kí ló tún yàn sílẹ̀ àwọn tó ń pariwo pé kó máa tú wọn sílẹ̀ àwọn tálákà àwọn ló máa lọ sórí òkè àwọn tálákà ló máa lọ sórí òkè tó máa lọ àwọn jí òun àwọn tó ní orí òkè lónìí ní àwọn tó ní orí òkè lónìí orí òkè wọn tí ì fẹ́ ẹ jẹ́ kí ó di ọdún 5 sí gbogbo àwọn tó ní orí òkè nísìnyí tá ti ọkọ ń gbọ́ngbà yẹn táwọn èèyàn máa ń jẹ̀yà lọ àwọn tó jọ bẹ̀rẹ̀ orí òkè yẹn ṣé wọ́n kárì wọn àlọ́ǹgì ṣé tó máa fẹ́ orí òkè yẹn ṣé tí gbogbo ìgbádùn tó ń gbà báyìí tí wọ́n fáwọn yẹn bẹ̀ ẹ láwọn ìyá tẹ́ pé wọ́n ti pẹ̀lú wọn pé àdádì orí òkè lónìí ìgbà yẹn dádì ò tí ì ní bàtà méjì ìgbà yẹn dádì bóyá kò tí ì ní maṣíìnì gan àwọn ìyá lágbájá yá orí òkè tó jọ ṣe tó dòkè ti búùmù lónìí jẹ́ wọ́n tún rántí wọn mọ́ ẹ ká kúrò ń bẹ̀. mo ní pé ogun kí lórúkọ ogun wo ni mo pè fún yín lọ́jọ́ yẹn ogun aláyànlé òun ní Catholic Church Anglican Church Methodist Church CAC Church tó ń gbé sí ìlú wa African Church ẹni pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ àwọn ló máa sọ ọmọ lórúkọ àwọn ló máa ṣe wedding fọmọ tí ìyá bá kú àwọn ló máa sin òkú burial ground nìkan lè máa rí tán ṣe St John burial ground ilẹ̀ sìnkú nìkan ló jẹ yín wọ́n dẹ̀ lè máa rẹ̀ mìtì fáwọn òyìnbó lọ kí ni ìtumọ̀ ẹ̀ tó máa rí pé bóyá pé ẹ̀ níyì o bàbá ẹ̀ lówó bóyá bí èèyàn ńlá kan wọ́n á ní pé kán sin bàbá ẹ̀ sí ṣọ́ọ̀ṣì tó bá ti fẹ́ sí ṣọ́ọ̀ṣì lójú ọmọ rẹ̀ bàbá ẹ̀ lómi mọ́ ṣọ́ọ̀ṣì ẹjọ́ ìfẹ́ ṣèrántí bàbá yín wọ́n ti rẹ́ bàbá yín mọ́ ṣọ́ọ̀ṣì ǹjẹ́ ẹ lè tọ́ka ju olórí bàbá àti ìyá yín èmi lè tọ́ka ju olórí bàbá àti ìyá ti tèmi nísìnyí báyìí wọ́n ti gba àṣà wa lọ́wọ́ wa wọ́n gba èdè ẹnu wa débi wípé ọmọ káàárọ̀ àjíire á ní assalamu alaikum bá ti fẹ́ wọlé èèyàn wallahi tallahi súnmọ́ bí láì wọ́n ti gba èdè wa wọ́n ti gbà lọ́wọ́ wa wọ́n ti ṣe kí ni wọ́n ti gba ìmúra wa lọ́wọ́ wa ẹ wo ọmọ onílé ọlọ́nà ọmọ aládé ẹ lọ wo ìyàwó ọmọ bàbá Saudi Arabia ẹni tó jẹ́ president Saudi Arabia ẹ kàn lọ Google ìyàwó ẹ prince Saudi Arabia ẹ lọ Google ìyàwó ẹ fẹ́ pé kẹ́ ẹ wo ẹyẹ tẹ̀ lọ Google ẹ títí wọn wá daṣọ borí aṣọ dúdú borí wọ́n ti gba dressing wa wọ́n ti gbà lọ́wọ́ wa àwọn tí bọ́dẹ̀ fún wa gbọ̀já méjì ẹni tó fún àìntí yẹ kí àwọn èèyàn rí ẹwà ẹ̀ ń ta ẹgbọ̀já méjì wọ́n gbọ̀já àyà méjì ó ti yé yín sí báyìí wọ́n gba èdè wa wọ́n gba kíní wa wọ́n tún wá gba orúkọ. nísìnyí báyìí ẹ ń jẹ́ aláwòdé báyìí orúkọ tó fún yín ní orúkọ ìpìlẹ̀ yín Kọ́láwọlé nígbà tí wọ́n máa fẹ́ ṣe baptisi fún yín àwọn àjẹ Benedict ibi táwọn míì tó wá gọ̀dé aláwòdé yẹn ká ní pé ẹ̀yin náà ká ní pé ti gba kíní mo sọ fún yín pé brọ́dà mi kan Jésù ti mẹ́yìn ni wọ́n ń jẹ́ báyìí nísìnyí báyìí ẹlòmíì ò lè dá ẹlòmíì báyìí kò mọ orúkọ bàbá tó bí bàbá ẹ̀ orúkọ ti bàbá tó bí bàbá ti tèmi ròyìn o Jémi Lucy Jémi Ṣẹ̀yẹ Ìpínláyé Adébáyọ̀ Afẹ́ àwọn Èkìtì wọn kì í sọ orúkọ wọn nù bọ́dọ̀ bá ti baptisi yín wọ́n sọ yín ní Samuel wọ́n sọ yín ní James orúkọ sọ́ọ̀nì orúkọ ilé orúkọ agboolé ẹ̀ ló ń jẹ́ orúkọ inú Báíbù orúkọ ilẹ̀ Saudi Arabia Mohammed Yusuf Raji orúkọ grandpa yín Yusuf orúkọ bàbá yín Mraji Mohammed ẹ ti sọ Ifáṣínà Ògúnlànà ẹ ti sọnù tó bá di ọjọ́ iwájú àwọn Fúlàní wọn máa claim agboolé yín pé ṣèbí Mohammed Yusuf Raji ló ń jẹ́ àwọn làwọn ní ṣé wọ́n ti claim pàtì Ìlọrin báyìí ṣé wọ́n ti claim bẹ̀ so wọ́n ti gba orúkọ wa lọ́wọ́ wa ẹ ká lè máa ṣàwárí àwọn orúkọ wa o kó tó sọnù tán kó tó sọnù tán. ó kó bá wa nínú ìṣẹ̀ṣe
ṣùgbọ́n ń ṣe báyìí tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àtàwọn àfáà ọmọ wọn náà ti ń lo ìgbékẹ̀ ifá ọmọ wọn náà ti ń lo ìrọ̀kẹ̀ ifá báyìí. bẹ́ẹ̀ wọ́n ti lo idẹ ifá. báwo dáadáa lórí àwọn àbòkí ó ti pọ̀ mẹ́rin náà ti ń tà. nà bèbí ti ṣẹ́jú bàbá mi. bèbí ti ṣẹ́jú ó túmọ̀ sí báwa. bèbí ṣe báyìí tẹ́lẹ̀ ló ti ṣẹ́jú báyìí. àwọn àbòkí gan ti mọ̀ pé ìṣẹ̀ṣe ń bẹ. kò sẹ́ni bọ̀dì tí ò ní ṣẹ̀ṣẹ̀ àwọn àbòkí gan níṣẹ̀kejì ti wọn ibi tí orí wọ̀ ti pé àwa ọmọ káàrà jíire wọ́n kó àwọn àbáwa ní ẹrú ojúkorojú wọ́n kó àwa ní ẹrú ọpọlọ àwọn tó kó the first ship náà wá fi kó àwọn ẹrú Jesus náà kọ sára ship yẹn àwọn tó kó wa lẹ́rú àwọn tó tún wá fún wa ní bíbélì wọ́n kó àwọn àbáwa lẹ́rú ojúkorojú wọ́n wá kó àwọn ọmọ ní ẹrú ọpọlọ mo ti sọ̀tàn Àjàyí Crowther fún yín nǹkan tó fa ọ̀dàlẹ̀ wà nínú ìran wa àwọn baba ńlá wa kan ló ta àwa fóyìnbó ń gbà yẹn ṣe wọ̀ wípé àwọn baba ńlá wa tó pé wọ́n ní agbára òun tó fẹ́ tó pé àwọn àbá mi wọn gbàgbára wọn lọ sọ́run wọn ò fa agbára lè fọmọ torí pọ́mọpọ́mọ yẹn máa ṣì í lò àwọn kan wà dé pé wọn ò kó báwo la ṣe lè mú ẹni yìí èèwọ̀ ẹni yìí dẹ̀ nìkan báyìí o a lè sọ fún òyìnbó bẹ́ẹ̀ ṣàkàbùlà tó wà lọ́wọ́ òyìnbó tó fi ń mú ẹrú èṣù Ògún ló ṣe àwọn ọmọ Ògún àwọn òyìnbó gbàràdà wọn sọ di AK-47 AK-49 àwọn amú Ògún yẹn wọn ra gbà lọ́wọ́ wa wọn kò lọ sí ìlú wọn wọn lọ fi ń dábìrà ní ìlú wọn Àjàyí Crowther àwọn ọmọ ìyá ẹ̀ àwọn ló ta sóko ẹrú láti kékeré ni wọ́n ti mú Àjàyí Crowther lẹ́rú àwọn British òyìnbó àwọn queen àwọn ni wọ́n dá òwò ẹrú yẹn sílẹ̀ nígbà tí wọ́n ti wá jẹ wọ́n ti ṣe wọ́n á gbé Bible wọ́n á fi represent wọ́n á ní pé kán stop pé kán má ṣe òwò ẹrú yẹn mọ́ ẹ máa gbọ́rọ̀ o àwọn tó yẹ pé àwọn ló dá òwò ẹrú sílẹ̀ wọ́n á ní pé kán stop pé kán má ṣe òwò ẹrú yẹn mọ́ wọ́n á kó àwọn task force wá pé káwọn task force pé tó bá ti ṣòwò ẹrú àsìkò gbà yẹn ní wọ́n ta Àjàyí Crowther àwọn Portuguese wọ́n ti fọgbọ́n ṣe àwọn àbáwá tó pé kí nìyẹn ti jùmọ̀ wọn lẹ́nu wọ́n ti ń ṣe àwọn Portuguese wọ́n ṣe ń gbé Àjàyí Crowther lọ àwọn British àwọn Portuguese wọ́n ṣe ń gbé Àjàyí Crowther lọ àwọn British task force Queen Elizabeth yẹn àwọn ló wá rescue Àjàyí Crowther ẹni tó bá rescue èèyàn ṣé kìí ṣe òní rọba tá èèyàn òun ló lùgbàlà èèyàn Àjàyí Crowther láti kékeré yẹn wọ́n wá mú lọ wọ́n dẹ̀ lọ train yẹn tó wá so inú bínú ṣe so inú ẹ so kò sí kan tó lè ṣẹlẹ̀ ìgbà tó máa padà wá tó a dẹ̀ ti rí pé ọmọ iná là ń rántí ná tó wá lọ ókè Àjàyí Crowther pé Jesus ní Jésù ó pe Mary ní Maria ẹjọ́ kí ni Sátánù àti èṣù ṣe papọ̀ wọ́n ṣèbí Sátánù ló yẹ kán pé èṣù ọ̀kan nínú àwọn baba ńlá wa ni èṣù náà pè ní ọlá ìlú òun ló mú àjẹtà náà ìwá gbogbo àwọn irúnmọlẹ̀ ló ní èṣù kò sí irúnmọlẹ̀ tí ò kì í fi tèṣù ṣe láyé yìí. èṣù mọ bẹ̀rù ẹ o. ìbá èṣù ọ̀dàrà tó bá ẹni tó bá tí wàá fi tèṣù ṣe no. mo tún á lé o èṣù. mo tún á lé o. ó wá ìdẹ̀wò èṣù ọ̀dàrà ni téèyàn bá da ifá tó bá tí ìròwó ṣiṣẹ́ bọ́ kó lọ tábọ̀ èṣù nù. ẹnìkan wá ṣènáwó Nàìjíríà mo dẹ̀ sọ fóbìnrin yẹn tó ó lóun wá fẹ́ ṣènáwó Nàìjíríà mo ní tẹ́ bá fẹ́ ṣènáwó mo ní ẹ try láti bọ Ògún àti èṣù ó lẹ́jẹ̀ Jésù kọ́ fún àwọn ní ilẹ̀ sọ̀rọ̀ yẹsẹ̀ mọ̀ pé nígbà tó wá ṣe èṣù mọ́ bẹ̀rù ẹ̀ o. ìbá èṣù dára. mo gbé fún ọ tán o àtògùn mo gbé fún yín tán o Ọlọ́run ọba mo júbà rẹ o. ìbá èṣù dára. ṣé nígbà tó wá ṣe ìnáwó ó fẹ́ sọ omi gbóná apẹ́ní láyé náà fẹ́ sọ bó ṣe fẹ́ sọ báyìí ó fẹ́ yí dà lé ọmọ àbúrò rẹ̀ lórí ìyá ọmọ kékeré tó ẹsẹ̀ bí tí òjò bí ọmọ ọdún kan lọ omi gbóná yẹn bó. ẹ rí àwọn kan nígbà tí wọ́n wá ṣòkú ìyá wọn ní Nàìjíríà kí ló wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ tí a fẹ́ wá sí tí a fẹ́ ṣe anything a fẹ́ dọwọ́lé kí wọ́n béèrè sí mo ń lọ sí Nàìjíríà mo lọ mo bọ̀ o ikú ò pa mí àrùn ò ṣe mí o mo lọ ó ti ṣòkú yẹn tẹ́sí wá débi Gúrú Màràdí bẹ́ẹ̀ wọ́n wá fi Ògún pa ọmọ Ògún pẹ̀lú àwọn ọmọ ẹ̀rọ ló bá ń dabaláwo wá ní pé á ní babaláwo yẹn pé bí n pa fẹ́ jẹ wọn mọ wàhálà tí èèyàn máa ń ṣe wọ́n rò pé easy. bẹ́ẹ̀ ni wọ́n rò pé easy. kò easy. tí mò ń gbé wá sórí ètò báyìí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn mo kí wọn o torí ọ̀pọ̀lọpọ̀ ogun náà gan forí kó. babaláwo kan wà wọ́n ń pè ní ọmọ bàbá jáwé gbọ́kọ̀ ó wà nílùú Akíntọ́lá ó sọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ kan ó ní kíní kan ṣẹlẹ̀ sọmọ òun wọ́n dẹ̀ mọ̀ wípé ara àwọn èèyàn ti túlẹ̀ bẹ́ẹ̀ni ibẹ̀ ní ìṣòro yẹn ti bẹ́ẹ̀ni àwọn iṣẹ́ mi wà gan tó yẹ pé tó bá dáfà sí báyìí wọ́n máa dáfà sí wọ́n sọ pé iṣẹ́ ìgbomi mu máa dáfà ara mi gan máa tún ṣiṣẹ́ ara mi bàbá tó fẹ́ nìyẹn pé ayé owó tẹ máa san lélẹ́yìí
èjì tuntun tí tèmi máa kọ́ ṣe tẹ́ bá ti mọ̀ pé tẹ̀yìn lọ́rùn ẹ máa lọ ẹ má wọrí ẹ máa lọ ẹ gbàgbé ṣẹ́rí owó yẹn ṣẹ́rí ẹlòmíì máa gba owó máa kó sápò gbọ́kẹ́ wọn ṣiṣẹ́ kó orí kẹ̀dẹ̀ ríṣẹ́ tán ṣe bí àwọn máa lọ máa pẹ́pẹ́ rò pé yíìsì yẹ́rì pé kakọ̀ pa ẹkẹ́ ẹran ṣe kí nìkan kó máa yíìsì. ṣẹ́rí mi ò blame àwọn babaláwo mi gbà mí tó bá sọ pé kéèyàn mú 500,000 wá mi ò blame wọn o torí wípé àwọn gbọ́ fẹ́ jẹ́ kí ogun ológun ọba ń sòrí àwọn gan ṣètùtù padà. àwọn tún lọ ṣàwẹ̀nù oríṣiríṣi ṣe gbogbo ẹ̀ ló ṣe. àwọn gan ṣètùtù padà mi ò blame wọn o tó lẹ́mi náà ti rí o. ó dàdú sọ pé púpọ̀ nínú àwọn pásítọ̀ yẹn lọ ṣẹ́ẹ̀kì lọ́ka àwọn oògùn àbẹ̀ tó ń lò wọ́n wà lórí oògùn bíi diabetes bíi hypertension wọ́n á dẹ̀ máa fún yín ní òróró ẹ̀ṣọ́ ara yẹn ìpásítọ̀ yẹn máa ń. ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ yẹn náà ń lo tábìlẹ̀tì. mo ní wọ́n lo oògùn. bẹ́ẹ̀ ni wọ́n ti ń lo ẹ̀pẹ́ ilé ìgbẹ́ ti ń lo àwọn oògùn ẹ yẹ kí n polówó diabetes sugar kí padà mi òun àbí báyìí. ẹ polówó rẹ ẹ polówó rẹ ẹ polówó rẹ ẹ bá mi ra mu jáde mẹ́rin. ẹ polówó ẹ. ẹ bá mi stu ẹ bá mi mu jáde wà ní láìlọ́nù. ok ẹ ní àwọn èèyàn lọ́wọ́ àbí. sugar control tẹ́ pé ìwọ̀n ń tọ̀ léra ẹ kàn gbé lọ́ba green yẹn jáde ẹ gbé gbé wa. ok ẹ kàn fi ok ẹ ti ṣe gan sínú. àwọn fáwọn èèyàn àti sẹ́ǹdì ẹ̀ tó wà lamẹ́ríkà ti ṣe gbogbo everybody máa ń lò wọ́n dẹ̀ ti testify sí eléyìí báyìí sugar control ní jẹ́ pé èèyàn ń tọ̀ ní òru jẹ́ pé máa tọ̀ ṣáṣáṣá àbí bóyá ẹ ṣiṣẹ́ àbí èèrà ń kun ìtọ̀ èèyàn àbí bẹ́ẹ̀ èèyàn ti wà ṣúgìrì èèyàn tí èèyàn ti ní diabetes eléyìí máa control ẹ̀ tẹ́bà eléyìí ó máa ní bá ṣe máa sọ fún yín bá ṣe máa mísì ẹ̀ síbí kan tẹ́bà ti lè mísì yẹn kẹ́ ẹ tó lò tán ètè tó ṣe ṣúgà yín bìkọ́ gbogbo tún lóòjù. bẹ́ẹ̀ni a jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìíní àwọn pásítọ̀ náà ló gbọ́ àwọn ìgbà. àwọn ṣe nígbà kẹ eléyìí báyìí fún pé bóyá pé o fẹ́ like àwọn tó wà nílò òyìnbó yẹn tí wọ́n máa tẹ̀fá lọ́dọ̀ mi tí wọ́n bá wá mo máa ń notice pé púpọ̀ nínú wọn tó máa ti fẹ́ tọ̀ wọ́n máa gbèdì sógiri ni wọn kì í lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tọ̀ bí egungun egungun yẹn máa ń ro wọ́n orókún máa ń ro wọ́n arthritis powder ní arthritis powder àti arthritis cream ẹ máa fi wọ́ àwa náà ní a jẹ ní high blood pressure powder a ní high blood pressure powder tó yẹ pé tí ẹnìyẹn tí pressure bá ń high tí bp tó máa ń high ó ti yẹ yín nísìnyí báyìí powder yẹn lè kí ọ ẹ̀ bọ̀dẹ̀ tó bá yẹ pé ẹ̀yìn àti ẹ̀ máa ń palpate ó ti yẹ yín pajápajá máa ń mú ní gbogbo gbà ẹnìyẹn ti mọ̀ pé òun ti fẹ́ ní attack nìyẹn so a ní àgbo tó máa fi ń treat àwọn tó bá ní stroke àgbo yẹn la máa ń send sí wọn máa ń pààkì ẹ̀ ọ̀nà mẹ́ta la máa pààkì ẹ̀ sí tí ẹnìyẹn bá lo ẹyọ kan kó tó lò tán ó máa gbàgbé ẹ̀ á dẹ̀ ní ọṣẹ jẹ́ pé bí ọṣẹ atẹ́gùn tá máa ń ṣe mọ́ gbogbo àwọn kan bẹ́ẹ̀ ló wà tó ti máa ti ń sọ̀rọ̀ kí n máa patronize mi ìráyè ìwádà o àwọn ẹni tó rojọ́ àwọn kan ní bẹ́kẹ̀ fún wọn ní nọ́mbà mi ẹ̀ tí fún wọn ní nọ́mbà àwọn méjì péré ló ti pè mí láti padà fi kí ṣó yìí mi ò lẹ́ẹ̀kì ẹ o wọ́n ẹ̀yìn kìíní ìsún mi o mi ì pe nọ́mbà mi o mi ì pe nọ́mbà mi láti sáà yẹn ayé oyigi irun àtọ́bàjáyé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbámoríkì rẹ o báwo ni ìbáṣe oyigiyigi o alágbàwí ẹ̀dá alákòóso ọ̀run ẹ̀yin máa ló ṣé oyigiyigi wà nínú báíbù ó wà nínú èjì ogbó ó ní omi pakítì omi bọ́nà lórí ọ̀nà pakítì ọ̀nà bómi lórí ìpàdé ọ̀nà wọn múpúnra wọn sí mẹ́rin lọ́gbọgba adíáfún òyígìyìgì tí ń ṣe ọta inú omi ǹjẹ́ àwádò òyígìyìgì àkúmọ́ òyígìyìgì ọta omi òyígìyìgì ọta omi òyígìyìgì ọta omi àwádò òyígìyìgì mi ò kú mọ́ òyígìyìgì ọta kì í kú ọta kì í rúkú kòkòrò ara ọta alẹ́ àdídọ̀ra máa jẹ́ fún wa ṣe sí wọ́n bá sọ pé tó bá dá fáyẹn fún yàn wá ní pé kéèyàn mú ọta omi òyígì yẹn ó máa níṣẹ́ fákan tó máa fi ń ṣe mí ní sọ ibà ó ti yé yín ókè ọta omi yẹn kẹ̀dẹ̀ rẹ́yà ní omi wọn ní Jordan o ó wà lómi Ọ̀ṣun o omi Ọ̀ṣun yàn tẹ́wà lọ́rùn á ní láti lọ sí Jerusalem àwẹ̀sì owó lọ ẹ sọ pé owó tó fi ń tẹ̀fá fún yín pọ̀ owó tó fi ń lọ Mẹ́kà ò pọ̀ 9 million owó tó fi ń lọ Jerusalem ò pọ̀ ṣé abaláwo ni kò ṣiṣẹ́ kú bí ìbọn alákòóso gbogbo yẹn mọ́ abaláwo gan fẹ́ gbádùn ẹ jẹ́ káwọn gan gbádùn. àbí o ọ̀n pa kájà ń bẹ̀ wọ́n gé kan náà àwọn kan táwa ti ṣe ẹ pé kọ́tọ̀ ti ti wọn nìyẹn àwọn kìnìún yẹn wà bọ́ wọn rán wọn sí wa ẹ jẹ́ kó kálukú kó di kìnìún yẹn mú. èmi gan ti wọ́n rò gan pé ńgbà tó ní pé David lọ sí ibi odò ó lọ ṣe òkúta bóyá pebbles bóyá yigiyigi gan ló fi pa Gòláyátì ta ló mọ̀. ẹ ká kúrò lórí. ó ṣáájú tí wọ́n wà náà ṣá wọn ní ó ti yẹ yín sí máa ẹ̀ sókò sílẹ̀ tó kàn wá ẹ ká padà sílé títí ọ̀dọ̀ títí wá.
Ifá orí mi rèé o ọ̀pẹ̀lẹ̀ gbá tèmi yẹ̀ wò àgbáyé ní kí o gbà mí o ìgbà má pa mí lágbà pa o. ẹ wo Ifá kábíyèsí Ifá bẹ́ẹ̀ ni o agbára tó wà nínú iná agbára tó wà ní Ṣàngó ayélẹ́gbẹ̀ẹ́ ọ̀run agbára tó wà ń bẹ agbára ńlá ni agbára iná ara wọn kan yẹn ti wà kì í ṣe báyìí lóògùn sọ fún wa pé ìwọ ọmọ ìràwọ̀ gbogbo wa ni ọmọ omi ni gbogbo wa ṣé àkínmọ omi ni ṣé omi ò sí lára wa ni kí ni nǹkan méjì tó máa ń papọ̀ tó máa kí ni àtọ̀ ọkùnrin lẹ́yìn ṣe omi náà ni àwọn tó máa sọ fún wa pé ìwọ tó bá jẹ́ ọmọ omi ni gbogbo wa so ẹ̀jẹ̀ tó wà lára wa iṣẹ́ ìgbọ́ mi in conclusion ẹ̀jẹ̀ Ọ̀ṣun ló wà lára wa ẹ̀jẹ̀ Èṣù ló wà lára wa ẹ̀jẹ̀ Ògún ló wà lára wa ẹ̀jẹ̀ Irúnmọlẹ̀ ló wà lára wa a ní agbára gan ẹ̀rí pé gbogbo nǹkan tó máa ṣe fún wa pé àwa máa ń last gan a máa ń live long gan even gan àwọn shine ok ẹnìkan sọ fún mi pé Ifá wa yẹn ẹnìkan sọ fún mi nínú kọ́mẹ́ǹtì pé Ifá wa yẹn kí nìkan ta fi ṣe ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Bill Gates wọ́n sọ fún Bill Gates wọ́n ní pé níbo ló ti rí nǹkan tó fi ṣe Microsoft ó ní I went to the West Africa go and Google it you will see there 0 and 1 0 and 1 binary ni binary ni àwọn byte ẹ mọ̀ 556 kìíní kan yẹn megabyte Ifá ni odù Ifá ni náà. àwọn binaries yẹn mo ṣe nu physics mo ṣe nu mathematics. na computer application gan. Ifá orí mi rèé o ọ̀pẹ̀lẹ̀ gbá tèmi yẹ̀ wò àgbáyé ní kí o gbà mí o Ifá má gbà mí lágbà pa o. yọmọ dùn mọ́ wa yọmọ kúrò báwọn ọ̀tá wa. àṣẹ. inú mi dùn o ìwọ tó bá yẹ pé ẹ ní nǹkan tá ì ṣe lé yín tó jẹ́ nǹkan ṣẹ̀ṣe tó ti pátì tó lóòṣè mọ́ ó kù ọ́ ó kà yí ẹ ní ọ̀kan mi. ẹ̀yin tó yẹ pé bàbá rẹ fi nǹkan kan lẹ̀ rántí pé wo èjì tí bàbá rẹ kú wo èjì tí wọn náà wà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi wọ́n lè wá 40 years mi lọ 100 years plus ọmọ rẹ̀ ní ń kú lọ ní age of 50 yìí ní gbogbo torí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àtàwọn ètò ìtẹ̀sọ̀rọ̀ pásítọ̀ tó ń parọ́ fún wa wọ́n ń kó security rìn èyàn tó fẹ́ ṣe bí Jésù gan gbà tí wọ́n ń kó security rìn now wọ́n dẹ̀ sọ pé àwọn ọ̀ndẹ̀ ní ikú díẹ̀ ọ̀nà sí iye wáyé tí wọ́n fi jẹ́ kápá wọn wọ́n mọ báyé lọ. ẹ má dáhùn lóhùn ta ló fẹ́ kú ta ń fẹ́ kú àwọn pásítọ̀ ní tí wọ́n lè rìn lógun tí wọ́n máa kó escort lóríṣiríṣi àìmọye pásítọ̀ tó yẹ pé wọ́n ti fi 100 million wọ́n ti fi gba ransom wọ́n ti jí gbé tí wọ́n lè jí abaláwo gbé tí wọ́n lè jí oníṣègùn gbé tí wọ́n lè jí ọmọ oníṣẹ̀ṣe tó mọ nǹkan tó ń ṣe tí wọ́n lè jí gbé ẹ ká máa rúbọ ká máa ṣẹbọ ká máa ṣe ogun kan tó bá yẹ ká ṣe. bàbá mi Ifá Ṣẹ́gun Ifá Ṣeun Ògúndìpẹ̀ yẹn wọ́n wà ní comment section mo tún kí wọn lẹ́ẹ̀kan sí i àwọn kan ń béèrè nọ́mbà mi tẹ́ pé ẹ̀ sì ráyè fún wọn bàbá mi yẹn òun ló fún wọn ní ó fún àwọn méjì kan ní nọ́mbà bàbá mi Ifá Ṣeun Ògúndìpẹ̀ wọ́n ní ẹ free láti fáwọn èèyàn ní nọ́mbà bàbá mi Ifá Ṣeun ẹ jọ̀ọ́ mo ti kí n fi opportunity yẹn kí n tún wá kí wọn lẹ́ẹ̀kan sí i ṣé bàbá mi Ifá Ṣeun Ògúndìpẹ̀ yìí London ló wà mí mọ̀ wọ́n rí mi ì ṣiṣẹ́ fún wọn rí wọ́n máa fún mi lówó gan wọ́n kàn láìkì mi tipẹ́ àtijọ́ àti pẹ́ mo fẹ́ lọ ṣe bẹ́rí àkànní tí wọ́n ti fún mi lówó gbogbo àwọn ewé àtẹ̀gbò ká mú kíní kan mọ́ kíní kan àwọn kíní product tí mò ń ṣe yìí àwọn gan ló kọ́ mi àwọn ewé àtẹ̀gbò yẹn tó máa dẹ̀ ní nǹkan tó fẹ́ ṣe wọ́n ní kí n lọ wá ewé báyìí àwọn ló kọ́ mi pé wọ́n ríran nínú ayé wọ́n gbéyàn láti lẹ́lẹ̀ débi tí mo ṣì wà yìí kò ṣẹ̀yìn bàbá Ifá Ṣẹ́gun Ògúndìpẹ̀ o àṣẹ o. ẹ̀jẹ̀ àdúbí o mi kò lójú kòkòrò bẹ́ẹ̀ ni omi ṣe lójú kòkòrò. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé ètò wa ti gbé dìde tó pọ̀ ìyá kan náà ń bẹ ní Òkìtì ìyá kan náà ń bẹ ní ọ̀nà ọdún tuntun wọn náà lè gbàgbé ètò mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó ti ṣe àwọn ará àṣáájú yóò ṣe ti gbogbo wa náà láti yanjú àmọ́ ọmọ ṣe o yọmọ dùn mọ́ wa yọmọ kòrò báwọn ọ̀tá wa níbikíbi tó olúkálùkù wa bá wà nílẹ̀ àti ní diaspora wọn náà ti gbọ́rọ̀ lẹ́nu ìyá nífá ó ti gbọ́ nǹkan tí wọ́n sọ ó túmọ̀ sí wípé ìṣẹ̀ṣe làgbà gbogbo nǹkan tó ń sọ ni wípé má gbàgbé ìṣẹ̀ṣe lẹ. bẹ́ẹ̀ ni wọ́n ní ká má gbàgbé bẹ́ẹ̀ ni wọ́n ní ká má gbàgbé wọ́n ní ká já ewé ọsàn kó lè sàn yín àbí gbogbo àwọn ewé wa gan ìwúre ni gbọ́sàn mi ewé gbúre àtòjò àtẹ̀rùn gbúre kì í ra àwọn omi ewé ajé ẹṣẹ fún ewé ẹ̀là kéèyàn là tí ò fẹ́ là ní tí ò fẹ́ gbó ni.
gbogbo àwọn nǹkan òní. ọ̀rọ̀ àpáàdì ló ń dẹ́rù bà wọ́n kò sí ọ̀rọ̀ àpáàdì má fọ ìfọkàn ara yín balẹ̀. ẹ sọ fáwọn èèyàn. ọ̀rọ̀ àpáàdì ló ń dẹ́rù bà yín àbí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àpáàdì wá fún yín pé tẹ́ bá ti ní Jésù pé ẹ̀ lọ sọ́nà àpáàdì ẹ gbàgbé fọ́ọ̀kì yẹn kan máa dè yàpá kú sáyé ni. nítorí pé àwọn jí òyìn lóyìnbó ni wọ́n bí gbogbo àwọn ọmọ wọn sí lóyìnbó ni àwọn ti lọ sí wọ́n gbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ gbogbo nǹkan ọ̀fẹ́ ọ̀rọ̀ àpáàdì yẹn gangan lẹ́wà yìí pẹ̀lú orí òkè tẹ́ lọ́ká. ẹ gbàgbé fọ́ọ̀kì kò sọ̀rọ̀ àpáàdì tẹ́ bá sì lè dàgbà tẹ́ bá ti jayé ogbó tẹ́ bá ti jayé atọ́ ọgbà ìtẹ̀rẹ̀ Elédùmarè là ń lọ. ó ti yé yín nísìnyí báyìí àjùlé ikin òun là ń lọ ẹ jẹ́ ká máa hùwà rere tó bá di èta tó fẹ́ ṣe àwọn òfin tí Ọ̀rúnmìlà là kalẹ̀ fún wa nínú Ifá tí a gbọ́dọ̀ máa tẹ̀lé tí àwọn wèrè wá sọ pé àwọn 10 commandments àwọn títí wá ti wà ó ju 10 lọ òun la máa mú yẹ̀wò ní next. fuck you ó fẹ́ kú tó ẹ. Renix Shop Limited ilé-iṣẹ́ tí ń ṣe tẹ̀gbẹ́tẹ̀gbọ̀ nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé-iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tẹ̀wétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ni a ṣe fi alágbàtà sí ilé láti gbogbo diaspora. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìgbọ́gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. ilé-iṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited lórí nọ́mbà yìí +1 832 898 9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.